أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. Adúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. A kí Ọlọ́run ọba tí ó yẹ ká máa kí, ọba tí ó yẹ ká máa kí, ọba tí a bá mọ núrò tó yẹ ká máa dúpẹ́ fún. Abẹ́lọ́run mọ́ yọ wá kúrò nínú sáfù ẹni tí ó máa dúpẹ́. Èyí tó ti ṣe fún wa lóore tá ń dúpẹ́ lé lérí ọlọ́mọdé ó bàjẹ́. Odò bí ọ̀rọ̀ wa kù sí, èyí tá a mọ̀ ipò kù síbẹ̀, èyí tó kù síbẹ̀ tá a mọ̀ ipò kù síbẹ̀, Ọlọ́run bá túnbẹ̀ ṣe. Ọlọ́run bá túnbẹ̀ ṣe, bá wa fayọ̀ síbẹ̀. Abẹ́lọ́run kó bá kí ànábì kó bá gẹ̀, abẹ́ kó bá kẹ́ gbogbo àwọn ànábì Ọlọ́run àtàwọn ẹni rere, lórí àwọn àfáà tó kọ́ wa ń kéwú àti àwọn òbí tó bí wa àti gbogbo olólùfẹ́ wa, gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin. A kí yín pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú nínú ẹ̀kọ́ tá ń dára wa látinú tírà àfáà al-Hafidh al Iraqi tí ń pìtàn Nabi sallallahu alaihi wasallam lọ fún wa. Ibi tá a ti dúró òun níbi tí a ti ń ṣàlàyé kí làwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ọdún kìíní tá Nabi sallallahu alaihi wasallam wọ Madina. Ọdún kìíní yẹn wá kulẹ̀ bẹ́ẹ̀. Ọdún kejì àwa ń sọ àwọn tó tún ṣẹlẹ̀ lọ́dún kejì àti tọdún kìíní tọdún kejì àdá papọ̀ mọ́ra wọn gẹ́gẹ́ bá fa náà ṣe dá papọ̀ mọ́ra wọn. So ọdún kìíní tá Nabi wọ Madina Rabiul Awwal tó fi di Zulhijja ọdún náà kí ni ṣẹlẹ̀, kí là Nabi mú gbọ́, kí ni ṣe, tó fi wá di ọdún kejì tó tẹ̀lé kí là Nabi ń ṣe. Nígbàgbé pa sọ fúnra wa pé ọdún kejì òun ni Olúwa fi òfin Ramadan lọ́lẹ̀ wípé ká máa gbààwẹ̀ Ramadan àti bẹ́ẹ̀ 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 lọ nínú àwọn nǹkan tá a bára wa sọ. Inú Ramadan ní náà ni wọ́n wá wà tí ìṣẹ̀lẹ̀ ńláńlá mi tún sì ṣẹlẹ̀ yẹn. Ramadan ọdún kejì tá Nabi sallallahu alaihi wasallam dé Madina tí ìṣẹ̀lẹ̀ ńláńlá ti ṣẹlẹ̀ táfà fẹ́ máa bá wa sọ. Ó ní wa badirunil kubra wa fi thalithati dukhuluhu bihafsatil qanitati. Wa badirunil kubra wa fi thalithati dukhuluhu bihafsatil qanitati. Wa Zainabaini wa bana bunu Affan bi ummi kulthum wa fihi lijamu'an. Wa Zainabaini wa bana bunu Affan bi ummi kulthum wa fihi lijamu'an. Iltaqaya bi Uhudin wa Rabi'a بئر معونة بتلك الفاجعة. التقيا بأهد والرابعة بئر معونة بتلك الفاجعة. أفاني وبدر الكبرى nínú Ramadan ọdún kejì tá Nabi sallallahu alaihi wasallam dé Madina. Òun ni ìṣẹ̀lẹ̀ Gazwatu Badr ń lọ ṣẹlẹ̀, ogun Badr ló wáyé.
tẹ́ bá ń bá àwọn nǹkan tá ń sọ tẹ́ bá ń bá bọ̀ wá tẹ́ bá gbàgbé ẹ máa rántí wípé a ní kété tá Nabi sallallahu alaihi wasallam dé Madina ní àwọn oríṣiríṣi ìlérí látọ̀dọ̀ àwọn kèfèrí Quraysh àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní Mẹ́kà tí wọ́n lé jáde tán fẹ́ pa tẹ́lẹ̀ tún ní gbogbo àwọn mùsùlùmí yòókù náà lára wọ́n yé lérí wọ́n yé fi ìlérí ránṣẹ́ sí Nabi sallallahu alaihi wasallam wọ́n yé fi ìlérí ránṣẹ́ sí ń pé àwọn bọ̀ wá ṣígun jà ní Madina a sọ fúnra wa ní ìta bára wa sọ̀rọ̀ gbẹ̀yìn wípé wọ́n kọ ọ̀rọ̀ ránṣẹ́ wọ́n fọ̀rọ̀ ránṣẹ́ sí Abdullahi ibn Ubay ibn Salul wípé a gbọ́ wípé ẹ ti gba èèyàn wa sọ́dọ̀ tí ó fi lu wa Mẹ́kà tó fi ilẹ̀ tó wá bá yín lọ́dọ̀ yín ẹ ti gbà sọ́dọ̀ a sì gbọ́ pé wọ́n ò tí dára papọ̀ mọ́ ẹ̀sìn tí ó gbédé ọ̀rọ̀ wa máa yé wọ̀ sọ fún gbogbo àwọn tó bá tún dàbí rẹ̀ tẹ́ bá wà ní Madina wọ́n sọ bẹ́ẹ̀ f'Abdullahi ọmọ Ubay ibn Salul tí ó padà di àgbà mùnáfìkì tá sọ̀rọ̀ ẹ̀ ń pè sọ fáwọn yòókù rẹ̀ tí wọ́n ti gba ẹ̀sìn rẹ̀ àti gbogbo ará Madina pé kí wọ́n tètè tari Muhammadu padà sí wa ẹ dá padà sí Mẹ́kà àbí kò rí bẹ́ẹ̀ ká gbọ́ pé ti pa nínú kẹ́ pa àbí kẹ́ sì fi ránṣẹ́ padà ẹ fi ṣọwọ́ padà sí wa Mẹ́kà ń bí kò jẹ́ bẹ́ẹ̀ à ń bọ̀ wá à ń ṣígun bọ̀ wá bá yín tá a bá ṣígun dé à ní ṣe yàtọ̀ o ẹnìkan ló gba Ìsìlámù ẹnìkan á máa pa gbogbo yín lọ ni á máa pa gbogbo yín lọ ni ẹ dá padà fún wa wọ́n fi rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ránṣẹ́ sí Madina wọ́n fa kọ́ ẹ́sìkò lórí ìgbà tá Nabi sallallahu dé Madina àwọn mùsùlùmí ní Madina wọn kì í sùn tá wọn kì í sùn wọra wọn máa sùn tàdá tọfà ni nínú ilé wọn náà wọn máa sùn tòun tàdá tọfà ní ìpalẹ̀mọ́ pé nǹkan kan lè dé lógìgì ará Mẹ́kà lè àtáàkì àwọn lógìgì wọ́n ń retí wọn on daily basis wọ́n ń retí wọn on daily basis nǹkan àti gbà Nábì sọ́dọ̀ ará Mẹ́kà dẹ̀ ń lé fùrù kọ́kọ́ ń pé nǹkan ó ṣe mẹ́wàá ó ṣe àyíbá mọ́ wọ́n lè fẹ́ jálùwá lógìgì ẹ̀jẹ̀ apalẹ̀mọ́ débi tó fi jẹ́ sí pé ní ilẹ̀kùn Ànábì sallallahu alaihi wasallam àbáwọlé yàrá ẹ̀ ó léye sàábí tí ó dùn lẹ́nu ọ̀nà tí wọ́n láwọn ṣe protection fún Ànábì sallallahu alaihi wasallam táyì nìkan bá lọ tó bá parí duty rẹ̀ lómi ò tún gbaṣẹ́ lọ́wọ́ rẹ̀ kó tó wá di pé Ọlọ́run sọ àyà wallahu ya'simuka minan nas kalẹ̀ nígbà táyà ní ti sọ kalẹ̀ Ànábì ní àpọ̀yọ̀ǹda àdúgbò yín ẹnìkan má dúró lẹ́nu ọ̀nà mímọ́ Ọlọ́run ti ní wallahu ya'simuka minan nas Ọlọ́run ti lóhun ó máa protect mi fún ara rẹ̀ ẹ fi mọ́ rí kíní ṣẹlẹ̀ kí ló bí ogun Ànábì sallama àti gbogbo àwọn followers rẹ̀ tán jọ ń bẹ Madina ara Mẹ́kà ò jẹ́ wọn fẹ́ dọ̀ lérí òróró ìyẹn fata Ànábì sallam náà fi wá bẹ̀rẹ̀ sí ní mọ́ gbàtọ́lọ́run ti sọ àyà kalẹ̀ tá a kà fúnra ní ìta bára sọ gbẹ̀yìn pé mo yọ̀ǹda fún yín udhina lilladhina yuqatalun ẹ̀yin tán fara ní tán jà lógun yìí ọ̀yá ẹ̀yin náà gbàdà bi annahum zulimu ọ̀yẹ́ lọ́jà àsìkò tó tẹ́ gbìjà ara yín àsìkò tó tẹ́ sọ pé ó ti tó fún gbogbo alábòsí inna Allaha ala nasrihim laqadir èmi náà ṣe tán mo fẹ́ ràn yín lọ́wọ́ tọ́ra gbára mi ká kí n ràn yín lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé Ọlọ́run kúkú mọ kọ́ mọ ìbìjà Ànábì sallallahu alaihi wasallam ó kúkú ṣe bẹ́ẹ̀ láwọn ẹ bá ń bá wọn tàn yín bọ̀ wá ó ṣe bẹ́ẹ̀ láwọn àwọn instances kan tó yẹ pé àwọn tán ń bú Ànábì àwọn tán ń yẹ̀yẹ́ rẹ̀ ní Mẹ́kà tí Jìbìrìlù ń nọwọ́ sí kan tí nùrún kú ẹni tó bì kú ẹni tó pẹ̀jẹ̀ lẹ́nu ẹni tí nǹkan gún lẹ́sẹ̀ tó ti bẹ̀ gbàlkìyàmà lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé ẹ mọ̀ pé lórí ẹ̀ là ń sọ fúnra wa tí ń túmọ̀ sí pé Ọlọ́run lè gbìjà Nábì fún rẹ̀ ó tó jà rẹ̀ gbé àmọ́ Ọlọ́run gbé dà lé àwọn mùsùlùmí lọ láti lè mọ ta ni ó ṣe ta ni ò ní ṣe ta ni ó ṣe ta ni ò ní ṣe ẹ mọ̀ pé Ọlọ́run kúkú mọ kọ́ mọ́ dájú ayé pé téèyàn bá ti lu jìbìtì nísìnyí ó yáwó kò fẹ́ san kó kàn rí gbàkí láti sánmọ̀ lẹ́ẹ̀kan náà tí wọ́n bá ti gbá létí láti sánmọ̀ àbí wọ́n gbá ń kó káàró ní kó ké yéyeyeyeye kó sáré lọ sanwó kí lè tọ́lọ́run ò ṣètò ayé bẹ́ẹ̀ tó fi wá gbé tó ayé kalẹ̀ nígbè kalẹ̀ ìpé náà ẹ padà bọ̀ wá bá mi máa jẹ́jọ́ ayé ìkọ́ ní ti jẹ́jọ́ ayé ìkọ́ ní ti ṣèṣirò ẹni a bá sì fẹ́ bá wí láyé ẹ lọ court of law ni ẹ lọ bá àwọn amòfin ẹ gbé lọ síwájú adájọ́ àwọn adájọ́ ní ó wá dájọ́ ẹ̀ so Ọlọ́run ó gbé ẹgbà lẹ́nìkan lọ́wọ́
nígbà tá ti kọ́ pé òun fẹ́ sórí ibú pé kó máa wá náyàn láyé ẹni tí ó bá wá rẹ ẹni tán náà lẹ́kún èèyàn náà lọ́lọ́run ó lò pé ẹ lọ dúró tẹni tí ń náyàn tí ń ṣàbòsí fún pé kó yé ṣàbòsí fáwọn èèyàn mọ́ ẹ lọ dúró tì lọ́rùn bọ́lọ̀ ti tètò ayé nù ló fi wànú àyàtà kà fúnra wọn pé walaula daf'u Allahi an-nasa ba'dahum bi ba'din tí ẹ bá ṣe pọ́lọ̀ ń bá ń lo àwọn èèyàn kan ní sábàbí láti lè di alábòsí lọ́wọ́ mú kí yé ṣàbòsí fáwọn èèyàn mọ́ ó fa àwọn kan ṣàánú àwọn kan ni làhùdì mọ́ sọ̀ wá mìíràn kódà ibi tá ti ń sin lọ́hùn ga àwọn kan láyà débi pé wọ́n lè lọ wọlé ọlọ́run wàbíyàun wa salawatun wa masajidu yudhkaru fi hasmullah ọlọ́run ní wala yansuranna Allahu man yansuruhu gbogbo ẹni bá ran ọlọ́run lọ́wọ́ òun rẹ́dí àti ẹ̀ràn òun náà ṣe ayọ̀ǹda fáwọn mùsùlùmí náà láti mọ ìbìjà ara wọn pé èyí tán ṣe fún yín lábòsí yìí ti tó ẹ ti lo 14 years lọ́ndà àbòsí àbẹ́ẹ̀rí nǹkan wọ́n lo 13 years ní Mọ́kà ànábì wá dé Mádínà láti wá lo 10 years so nínú ọdún tó wá lo Mádínà náà ó dín ọdún kan kulẹ̀ ń bẹ àti yọ̀ǹda fún kọ́mọ bìjà ara rẹ̀ kọ́mọ ẹja so tí ń túmọ̀ sí pé 14 years lànábì lò nínú wàhálà tí wọ́n máa dún mọ̀húrú kán máa lé wọn jáde 14 years gbogbo àwọn táwọn fẹ́ bá ànábì ló kọjá lé nìtàn lànábì ó ń jàgídíjàgan ni wọn ò rí 14 years tá ànábì lò nù wàhálà àríkanú ọkọ bọ́ta kọ́kọ̀ wí kó wá kọ́tàn Àbújálì kọ́ máa lálẹ́ Àbújálì pé Àbújálì violate freedom of religion wọn jẹ́ káwọn mùsùlùmí exercise right wọn kán máa wá jà fún káwá ní ok ìbọn tí ń sọ tànẹ́bì náà wọ́n ń sọ tàwọn tí no tànẹ́bì Muhammad wọ́n ń sọ ọ̀rọ̀ wọn dàbí ẹni tí ń wòran tán fi gbá ọ létí tán fi já ọ léèkánná nígbà tó wá sunkún síta pé ẹsìn wọn ń gbá mi létí wọn kí ló ń pariwo sí nísìn kí ló tó rí pòǹdì sọ gbogbo àtàwà ń bí ni ẹ lákùnṣẹ́ ní eré ló ń tọ̀ abálábòsí òun gan la gba alábòsí àbí wàhálà kan délẹ̀ nísìnyí ẹni àwọn kan ń fa jàngbọ̀n láàrin ara wọn ibi tí ó tọrọ òun ò ti yéra wọn mọ́ ẹnìkan gbẹ́ nìkan létí ọgbà létí òun náà ní kóhun ó súnmọ́ kóhun ọgbà tiẹ̀ ẹ bá dì mú gbogbo òun lẹ̀ lọ́ dì mú di ẹni tó gbà yẹn létí mú òun kan tẹ òun tán gbá létí tí wọ́n ń ṣe yéyeye òun fẹ́ gbà tiẹ̀ díẹ̀ wá dì lọ́wọ́ mú gbogbo wọn ṣe sùúrù ṣe sùúrù ó ní kí lẹ́mí nìbà kí n ṣe sùúrù sọ nǹkan kan fóun tí aroma wa ta ṣe ń kó àwọn yẹn máa gba ọ̀nà yẹn ṣàbòsí fún yẹn ìwọ tó ṣe sùúrù náà wọ́n tún dì mú ní pé ṣáṣe sùúrù ṣáṣe sùúrù ó mọ̀ tara bẹ̀ mọ́ àwọn ọ̀tá rẹ̀ nípa àwọn eléyìí gẹ́gẹ́ tán dì mímú yìí àwọn gẹ́gẹ́ lọ́ta ìṣẹ̀lẹ̀ kẹsẹ̀lẹ̀ ó panilẹ́rìn àwọn àgbàlagbà kan níbì kan àgbàlagbà ni wọn kò sí tó dé ní 70 nù wọn mọ́sálásí náà ni ẹjọ́ ti délẹ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mọ́ ẹja láàrin ara wọn gbọ́ra wọn yé mọ́ bàbá kan bẹ nù wọn dúdú wọn ti lọ bọ́lọ̀ ní ìsìnkọ́ lọ́wọ́ foríjì wọn bàbá kan bẹ nù wọn afọ́jú bàbá wọn ẹni tó wá jó lórí alákòóso mọ́sálásí tó sì já alákòóso jọ ọjọ́ nìkan tí gbogbo wọn láìkì tọ́rọ rẹ̀ ọbalẹ̀ ní bàbá wọn ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yòókù yẹn àgbàlagbà àwọn tí wọ́n ti ní sínú sẹ́rí bàbá tó fọ́jú yìí níjọ́ tó ṣe ti bàbá wọn fún bàbá wọn ò rí mú mara bàbá yẹn wá ń tírèsì ibi tí olórí wọn yẹn ń tírèsì ibi tó wà lọ wọ́n ti ń fa àtẹ́ńtẹ́ wọ́n ní kíní kankan ní ṣà ń súnmọ́ díẹ̀díẹ̀ tó fi ráàrí dájú ibi tó wà ó súnmọ́ tán báyìí dé ó gbégbà ti fún ni àwọn àgbàlagbà láàrin ara wọn ọya kálùkù lẹ́nu pé láì kìí ṣe olórí ìjọ nìkan olórí ìlú ni olórí ìlú bàbá àwọn gbégbà ti fún àwọn àgbàlagbà ẹgbẹ́ wọn tẹ́jọ wà ń bẹ̀ ṣe ẹ̀mọ̀ pé kán tí a di bàbá tí ń gbá yẹn létí mú pé mọ́ gbà mọ́ wọ́n á mú bàbá tó fọ́jú tó gbá yẹn létí hùn wọ́n á dì mú wọ́n sì di bàbá tán gbá létí mú bàbá tán gbá létí tó fẹ́ gbá tiẹ̀ di olórí ó fẹ́ gbá tiẹ̀ di wọ́n dì lọ́wọ́ mú bàbá tí ó fọ́jú yẹn wọ́n wá ń dọ́gbọ́n mú lọ́nà ibi tí bàbá yẹn wà wọ́n tún sún mọ́ sí i bẹ́ẹ̀ ní sìn pé ẹ ṣe sùúrù ààyè àgbàlagbà lẹ́wà ń ṣe báyìí irú kájí pélé yìí kí ni kájí pélé yìí gbàgbọ́n tún rí wọ́n sì sún mọ́ ibi tó wà dáadáa ó tún gbá kejì wọ́n yìí sì di bàbá tọ̀hún lọ́wọ́ wọ́n ti di bàbá tọ̀hún lọ́wọ́ kò ní kẹ̀kẹ́ gbá bí ti ń jagbata wọ́n ti dì í mú kò lè ní kẹ̀kẹ́ sí àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ láti jà yẹn lógun tí wọ́n bá fẹ́ràn yẹn irú ogun bẹ́ẹ̀ náà ń ja ìsìláàmù kẹmọ́ ká Ànábì sàlámù jàgídíjàgan ń jagun káàkiri kí wọ́n ṣe fún ti fi ń jagun ibẹ̀ lọ́ọ́ bá ti gbọ́rọ̀
lẹ́yìn gbogbo ìnira àti gbogbo wàhálà tí wọ́n ti kojú yìí Olúwa wá yọ̀ǹda fún Ànábì sallallahu alaihi wasallam pé a yọ̀ǹda fún yín láti bìjà ara yín, a yọ̀ǹda fún yín láti di alábòsí lọ́wọ́ mú. Ní Ànábì sallallahu alaihi wasallam náà wá bẹ̀rẹ̀ sí ní máa gbégbésẹ̀ nítorí pé àwọn kan sì kù ní Mẹ́kà tí wọn ò tí ì wá Mádínà tó ń bẹ lọ́ndà oppression àwọn kèfèrí ń fara ni wọ́n ń jẹ wọ́n yà nígbàgbé kó wọn sọ̀rọ̀ àwọn méjì tí mo ní wọ́n dè mọ́lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán dè wọn àti mùsálámà náà àtàwọn bẹ́ẹ̀ wọ́n sì pọ̀ tán sì wà Mẹ́kà tán ṣe ìsìláàmù tí wọ́n ti rí bí yọ ara wá sí Mádínà. So wọ́n jẹ wọ́n yà ẹ̀tọ́ gbogbo àwọn wọ̀nyẹn lọ́lọ́run gbé dà lánàbì lọ́wọ́ lílé nǹkan yá ẹ̀ẹ́jà láti lè bìjà gbogbo àwọn tán ń ṣàbòsí fún àti pé láti lè halẹ̀ máwọn kèfèrí yìí tí wọ́n bá rẹ́ni halẹ̀ mọ́ wọn wọ́n tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Ni Ànábì sallallahu alaihi wasallam wá bẹ̀rẹ̀ iṣẹ́ lórí pé ó kọ́kọ́ ní ẹ bá mi ṣe sẹ́ńsọ̀sì ní gbogbo Mádínà yìí, àwa mélòó là ń gbé bẹ́ẹ̀, mùsùlùmí mélòó ní bẹ ní Mádínà yìí, ẹ bá mi káyé gbogbo ẹni tí bá ń sọ pé la ilaha illallah, gbogbo ẹni tó bá ń wí gbólóhùn yẹn jáde mo fẹ́ mọ iye tán jẹ́ nínú Mádínà yìí. Torí tó bá ń gọ́vànà gbọdọ̀ mọ ọ̀dẹ̀ ní ẹ̀ ńgbà tó bá ń jẹ́ olórí ìjọ tó wàá mọ iye èèyàn tí mo fi ọjẹ́ mọ́mù ọmọ iye èèyàn màmúmù tí ń kírun lẹ́yìn rẹ̀. Ṣé ń pé ó kúnlẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ mọ́mù lẹ́yìn Yorùbá ọmọ iye mùsùlùmí tí ń bẹ stéètì rẹ̀ o. Ìmọ̀ ni mọ́mù gbogbo kinní kan èmi mọ́mù gbogbo ìlú kinní kan street gan àbíká kọ́ ọmọ iye mùsùlùmí tí ń bẹ ń bẹ. Ṣé ẹni tí ọmọ iye mùsùlùmí tí ń bẹ nínú ìlú rẹ̀ tí sì ń ṣe fáàrí pé mọ́mù kan lòun, ṣé lẹ́yìn ni ó ṣòro dà responsibility. So kété tá Ànábì sallallahu alaihi wasallam ti dé Mádínà náà ló ti fẹ́ mọ ẹ bá ń ṣe census mo fẹ́ mọ iye èèyàn, mo fẹ́ mọ iye mùsùlùmí èèyàn tí ń gbé nílùú yìí. Wọ́n dẹ̀ ní gbogbo population Mádínà ń gbé àwọn bíi 1,500 ní àwọn kan pé 1,500 péré ni wọ́n ní Mádínà. Tòun táwọn àlejò ní o, tòun táwọn àlejò tó bá wọn tí gbogbo wọn jọ ń gbà Ìsìlámù tán ṣẹ̀ṣẹ̀ ń dé Mádínà. So Ànábì mọ̀ pé ká lè mọ̀ tá mọ̀ dájú kọ pé iye bá ṣe jẹ́ ní ibi tá a mọ̀ ní dédé capacity wà ní in terms of population àti wealth wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìpalẹ̀mọ́ wa bẹ̀rẹ̀ lóríṣiríṣi. Ànábì bẹ̀rẹ̀ sí ní máa gbé àwọn kan dìde. Ó lè gbé èèyàn 200 dìde, ó lè gbé èèyàn 300 dìde ńjọ́ mi, gbà mí èèyàn 100. Àwọn ìgbé dìde yẹn náà máa ń pè ní sàráyà. Kí mo ti pè é? Sàráyà, sẹ̀ríyà. Wọ́n ní Ànábì gbé àwọn kan dìde ń pé ẹ lọ bá mi wo area báyìí torí wọ́n ní láti mọ pàtó káàkiri Mádínà yìí ìtòsí ẹ̀ làwọn ará Mẹ́kà máa ń gbà lọ sí Syria. So láti lè mọ rí information kí ní ìṣẹ̀lẹ̀ Mẹ́kà kí lára Mẹ́kà ń palẹ̀ mọ́ fún tọ́ra ń dúró pé wọ́n láwọn fẹ́ jà wá lógun níbo wọ́n bá palẹ̀ mọ́ dé ká má bàa sùn wọ́ra. Àwọn ìgbé dìde yẹn wá pọ̀ lóríṣiríṣi. Ó lè gbé àwọn kan dìde kó fẹ́ nìkan ṣe lórí wọn, ọ̀yá ẹ sáré lọ ọ̀nà bí báyìí ẹ lọ check kí ní ìṣẹ̀lẹ̀ ńbẹ̀, ẹ lọ ọ̀nà bí báyìí lọ check kí ní ìṣẹ̀lẹ̀ ńbẹ̀. Àwọn ogun tá Ànábì bá gbé àwọn kan dìde lọ tí ń pé ẹ lọ check àbí ẹ lọ wo kí ní ìṣẹ̀lẹ̀ tó gbé wọn dìde lórí mission kan tóun gangan ọ̀tẹ̀lé wọn lọ lọ́n pè ń sẹ̀ríyà. Èyí tóun gangan bá lọ fún rẹ̀ wọ́n jà ń bẹ̀ o ìjọ ṣẹlẹ̀ ń bẹ̀ o òun náà ń pè ní gazwa. Gazwa Ànábì náà lè lọ kódà kò necessary kó ogun ó ṣẹlẹ̀ ń bẹ̀. Àmọ́ àwọn yìí tó ogun ti ṣẹlẹ̀ ń bẹ̀ láfọkọ́sì lélẹ́rí. Tàbá ní ká máa sọ gbogbo ìgbédìde kọ̀ọ̀kan àti èyí tá Ànábì jáde fún rẹ̀ tí wọ́n wulẹ̀ tí ẹja kátó yẹn gan ló pọ̀ jù. Ní parí Sirah yìí, ní parí ìtàn Ànábì sallallahu alaihi wasallam tá à ń pa bá a ṣe ń pa bọ̀ yìí à ń summarize ẹ̀ ní bó ṣe dàbí ìgbà kó detail yìí náà lè detail ẹ̀ paríparí. Kódà ẹ bá wo tírà tí ń bẹ lẹ́yìn mi yìí láti bí 1 2 3 4 5 6 ìtàn Ànábì ni láti bẹ̀rẹ̀ dé parí. Obìnrin sì ló kọ compilation ni obìnrin ló kọ. Péjì kọ̀ọ̀kan náà àwọn ìwé yóò dín ní 600 700 pages bó ṣe lọ́nu àyàfà àwọn kéékèèké gbẹ̀yìn yìí nìkan. So ṣé dodo tí wọ́n bẹ ń bí lálẹ́ ṣàlàyé tán a lè sọ tán. So bó ṣe dàbí ìgbà kó detail lójú ẹlòmíì yìí ó sọ summarize ẹ̀ gan ni. So a ní láti summarize ẹ̀ torí Mádínà nìṣẹ̀lẹ̀ pọ̀ sí ju a sì fẹ́ gbìyànjú ká sọ̀kalẹ̀ rẹ̀ kí oṣù Rabiul Akhir tó parí pẹ̀lú ògo Ọlọ́run. So a máa wá mú ní ibi tó bá ti ṣe pàtàkì jù sí ibi tó bá kì í sí jù. So nínú àwọn ìgbésẹ̀ tá Ànábì wa ń gbé sallallahu alaihi wasallam ní pé ó ní láti máa ṣe tahaluf
lẹ́yìn tó ti yanjú gbogbo àwọn conflict tí ń bẹ nínú Madina, gbogbo internal bleeding sí Madina, ibi tí wọ́n ti ní problem nínú àwọn Ausu àti Khazraj ìdílé méjì tó bá ó ní láti yanjú wọn kọ́kọ́ parí gbogbo differences tí ń bẹ láàrin wọn. Ọlọ́run fún ní ẹ̀ ṣe. Ó wá kú pé àwọn tá a kó wá láti Mẹ́kà àtàwọn tá a bá ní Madina bó ẹlẹ́yàmẹ̀yà ò ṣe ní máa wà kán máa ṣe mítìnì ọmọ Mẹ́kà lọ́tọ̀ mítìnì ọmọ Madina lọ́tọ̀, kíní kan àwa ní indigene, àwa ní kíní kan ẹ jẹ́ kí àwọn àtọ̀hún rìn wá káńkáká ẹ já dára wa mọ̀. Irú ẹlẹ́yàmẹ̀yà bẹ́ẹ̀ tó lè ṣàkóbá fẹ́sìn tí ó ṣàkóbá fún gbogbo àṣeyọrí wọn, Ànábì tètè wá solution sí. Ó ṣe mọ̀ ahat àti ṣàlàyé yìí náà fúnra wa. Ó wá kú àwọn alábàágbé táwọn kì í ṣe mùsùlùmí, àwọn Júù àtàwọn míì ní Madina náà. Ànábì wá ṣe yẹn náà, ó gbé constitution kalẹ̀, ó gbé mithaku kalẹ̀ ń pé kitab mithaqil Madina àbí wathiqatul Madina. Aka content yẹ fúnra wa ní ọjọ́ ní ìta bára wa sọ̀rọ̀. Ó wá kú pé àwọn ìdílé kan wá ń bẹ àwọn ìgbé Madina bet ọ̀dọ̀ wọn náà jìnnà, táwọn náà bá máa gbàbọ̀dé fọ́tà problem ni ó jẹ́ fún Ànábì sallallahu alaihi wasallam. Ọ̀tá ń dún mọ̀wúrú láti Mẹ́kà, wọ́n lè jà wọ́n lógun anytime. So gbogbo àwọn tí wọ́n ń bẹ nítòsí yẹn Ànábì ó ní láti create ally lọ́tún lósì ń pé ẹ wò alọ́ta wọ́n lè wá attack wọ́n anytime, ṣe ẹ̀ ní gbàbọ̀dé fún wa, ṣe ẹ̀ ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn èèyàn náà kan tán pè ní Juhayna ìyẹn là Ànábì sallallahu alaihi wasallam bá dọ́dọ̀ wọn. Àwọn Khuzaa bẹ́ẹ̀, Banu Domra, Banu Mudlaj, àwọn tí wọ́n ń surround Madina táwọn náà wà ní ìlú kéréje Ànábì ń lọ bá wọn gbé àdéhùn. Ńbẹ́nu wọn tó gba Islam, ńbẹ́nu wọn tí ó gba Islam bẹ̀ tó ládéhùn pé a ní jà yín lógun, ẹni tó bá sì fẹ́ jà yín lógun a ní ràn wọ́n lọ́wọ́, tó bá jẹ́ pọ́dọ̀ wa wọ́n fẹ́ gbà kọjá wa a ní gbàbọ̀dé fún yín, ẹ má dalẹ̀ wa àwa náà ní dalẹ̀ yín, táwa náà bá lọ́ta ẹ̀yin náà má ṣe bẹ́ẹ̀ fún wa. Àwọn àdéhùn yẹn Ànábì ń bá wọn bí ńbẹ́nu wọn tó dalẹ̀ tí ìdalẹ̀ yẹn náà padà tún bí àwọn ogun kan ló jẹ́ ká mention ní àwọn ọ̀rọ̀ yìí. Ànábì wá ń gbé àwọn oríṣiríṣi ọmọ ogun dìde láti mọ́ lọ halẹ̀ máwọn ará Mẹ́kà tán bá ń kọjá tán gba Madina kọjá bóyá ń bá business lọ Syria, láti jẹ́ wọ́n mọ̀ wípé tẹ́ ẹ bá rò páwò safe táwọn èèyàn wa tán kù Mẹ́kà náà tán ti gba Islam ọba safe lọ́wọ́ yẹn inú safe Madina yìí o. Wọ́n ẹ má lọ halẹ̀ mọ́ wọn, ẹ má pa wọn o, ẹ má ṣe nǹkan kan o, ẹ kàn má halẹ̀ mọ́ wọn. Irú ẹbẹ irú Sirah bí Ànábì sallallahu ń gbé dìde, gazuwa mi náà wọn náà jáde bẹ́ẹ̀ tí wọn jà tán fi wọlé. Èyí tí wọ́n ń target láti ṣe tó bí ogun Badr òun ni pé ìró tí Ànábì sallallahu alaihi wasallam létí. Lọ́pọ̀lọpọ̀ àwọn ìgbédìde yẹn sì ní Ànábì sallallahu alaihi wasallam kì í fa àwọn ará Madina sí, àwọn Ansar. Àwọn ará Mẹ́kà ní sábà gbédìde bẹ́ẹ̀, láwọn ará Mẹ́kà tán jọ wá sí Madina àwọn ni máa ń sábà gbédìde bẹ́ẹ̀ kẹ́ lọ. Ṣé ẹ mọ̀ pé tẹ́ bá gbàgbé tẹ́ bá flashback àdéhùn kẹta táwọn ará Madina wá bá Ànábì gbé ní Mẹ́kà tá à ń pè ní Bay'atul Aqaba àthálíthà tán ṣe gbẹ̀yìn. Àdéhùn tán bá a ṣe ní pé mọ́ bọ̀ wá Madina ó safe nílùú wa, à protect rẹ kódà ó bá jẹ́ tó bá jọmọ́ káfẹ̀mí wa dì. Ṣé ẹ mọ̀ pé àwọn àdéhùn yẹn kò include territory tó jáde Madina. Ìfẹ́ rán wọn níṣẹ́ jáde Madina bí ìgbà pa Ànábì fẹ́ lantí wọn àjọsọ tí ò sínú àjọsọ ó fẹ́ làbọ̀ wọn lọ́rùn. Kò jẹ́ ká Ànábì ọmọ include wọn sallallahu alaihi wasallam ní ìtọ́yàn jújù náà rọ̀ wọn kì í wá included níbi àwọn ìgbédìde yẹn. Ó wá di ìta Ànábì sallallahu alaihi wasallam fẹ́ jáde ti Badr al-Kubra, wọ́n ti kọ́kọ́ dọ̀ lọ Badr kan rí ọ̀tọ̀ ní mission tán bá lọ bẹ̀. Badr al-Kubra ìró tí Ànábì sallallahu alaihi wasallam létí pé Abu Sufyan ìkànnù àwọn kèfèrí ní Mẹ́kà ó ti lọ sí Syria ó lọ ra ọjà fún àwọn kèfèrí Mẹ́kà. Ṣé mọ̀ pé wọ́n máa wọ́n pọ̀ níjọ tán bá ń bá business tán lọ business trip ń pé à ń lọ ṣe business wọ́n kóra wọn jọ wọ́n pọ̀, ẹni tí ò lè lọ yóò fowó rán àwọn tí ń lọ kí ẹ bá dọ̀wọ́n ẹ bá ń ra nǹkan báyìí bọ̀ gbogbo owó capital ọjà rẹ̀ yóò kó lẹ́nìkan lọ. Àbí kó ní ẹ bá mi ta àwọn ọjà yìí bóyá ń hun sọ ni o àbí ń ṣe kíní kan ó ti ṣe é tọ́pọ̀ ẹ bá mi ta tẹ bá dé Syria ẹ máa bá ń kó rẹ̀ bọ̀ wá. Capital tí wọ́n fi ń ṣayé wọn àti businesses wọn àtóúnjẹ tí wọ́n máa jẹ àwọn nǹkan ẹni wọ́n lọ gẹ̀ẹ́tì ní Syria wọ́n wá ń bọ̀ lọ́nà wọ́n fẹ́ wọ Mẹ́kà.
àwọn onítàn kan náà sì jóyè wá pé nǹkan ogun náà wà nínú tí wọ́n lọ rà weapon ẹ ráhùn kí wọ́n máa fi weapon ṣe ṣé máa fi báyẹn ṣàwàdà nípa ìbọn tí mo rà yìí o wọn kàn fẹ́ máa fi pa àwọn ẹ̀fọn ti pọ̀ jù nínú ilé yìí wọn láti lọ gẹ́tì láńsẹ́ǹsì ìbọn lọ́dọ̀ ìjọba ẹ ráhùn sẹ́nìkan ra ìbọn for that purpose kò sí ní tán fìbọn ṣe wọ́n fi gba ẹ̀mí lọ́rùn ọmọ Ànábì Ádámọ̀ ni ẹni tá a bá ti dájú ìbọn kọ aronú kó kú nù tí ẹ bá ṣe àwọn ìbọn tán máa ń yàn fún yàn torí kí yẹn lè dákú tán ẹ̀ṣẹ̀ tún ṣe o so irú nǹkan bẹ́ẹ̀ wẹ́pọ̀nù yẹn kò sí ní tán fẹ́ fi ṣe wọ́n fẹ́ fi destroy ni ọ̀tá rẹ̀ ń wá ara wẹ́pọ̀nù ó wá ń sọ pé kúkú bá mi wí ń ti ń sọjọ́ tó kù fún ọ ẹ wà á tán kó wẹ́pọ̀nù wọ Nàìjíríà sọ àyẹ kíjọba Nàìjíríà sọ pé jí wọ́n kó wọlé àṣùwọ̀n sáfi dá jẹ̀ǹgbọ̀n kan kalẹ̀ ó dìgbà tán bá dá jẹ̀ǹgbọ̀n kalẹ̀ ká tó àtẹ́ǹdì sí ká máa kó bọ̀ wọlé bẹ́ẹ̀ so kò sẹ́ni tí ọmọ ìpè tí ẹ bá ti ń rí wẹ́pọ̀nù ẹ̀ ti rí wàhálà kò nídìí kán tí ìgbé dání kán tí ì lò tẹ́ ẹ bá ti rí sójú wàhálà ti délẹ̀ wọ́n ń kó wẹ́pọ̀nù bọ̀ wá kódà bí ètú ṣe wẹ́pọ̀nù gan pé wọ́n tiẹ̀ ń kó oúnjẹ bọ̀ wá wọ́n ń kó owó bọ̀ wá yẹn náà Ànábì sallallahu wa ẹ lọ dá lọ́nà sáwọn náà ti gbẹ́sẹ̀ lówó ní Mákà ṣe bá sọ́njọ́ ní nígbà tí Suhaib ibn Sinan fẹ́ jáde wọ́n gba gbogbo owó lọ́wọ́ ẹ̀ wọ́n rọ́bù ẹ̀ pátápátá gbogbo tó ní láyé wọ́n gbà lọ́wọ́ ẹ̀ kó lóbó ló wá sí Mọ̀dínà láì ní nǹkan kan lọ́wọ́ ṣá Ànábì náà fi lélẹ̀ ṣá Abubakar ò fi lélẹ̀ ta ló kù tí ń lo dodo lé yẹn mọ́ wọ́n ti gbẹ́sẹ̀ lé Daru Bani Jahsh Abu Sufyan tó lídìí ikọ̀ tí Ànábì fẹ́ dá lọ́nà yìí torí ní tó já máa fẹ́ àwọn àlàyé yìí lójú àwọn kan lánàbì dánadáná ní kí wọ́n lọ jalè ṣe bá ṣe rẹ́ rìpọ́ọ̀tù láti iwájú tẹ́rẹ̀ látẹ̀yìn wọ́n á ń pa Ànábì ní dánadáná Abu Sufyan tó lídìí ikọ̀ tí wọ́n dá lọ́nà yìí tá Ànábì jáde láti dá lọ́nà wọ́n rí wọn dá lọ́nà náà o wọ́n jáde wọ́n intend àti dá wọn lọ́nà kẹ já gba gbogbo nítorí fi ń ṣagbára financial war ni ayé ń jarú ẹ̀ dèní eléni wọ́n ń jà lọ́wọ́ Russia ń bá Ukraine jà financial war America ń bá gbogbo ìlú tán bá ń bá jà wọ́n bá wọn jà financial war tó bá ti wọnú sanction list US ọwọ́nú problem ìtumọ̀ ń pọ̀ wọnú sanction list wọn ni pé kò sí banking system ìlú tó bá jẹ́ ally US tó lè allow rẹ̀ tó bá gbé owó kọjá bẹ̀ wọ́n lápèjúwe nísìnyí ó ní problem pẹ̀lú US ó wá fẹ́ gbówó gba Saudi wọ́n hàn owó rẹ̀ torí pé Saudi mutual understanding bẹ láàrin àwọn àti US pé ẹni tó bá ti wọnú sanction list wa gbọ́dọ̀ bá ṣe ọ̀rẹ́ gbọ́dọ̀ fojú rẹ̀ wò báyé ṣe ń wọ́ọ̀kì nìyẹn tí wọ́n bá rò pé ayé bóyá wọ́n ń gbénu dream ọmọ báyé ṣe ń wọ́ọ̀kì bí ṣe ń wọ́ọ̀kì lánàá lásìkò Ànábì náà ní ṣe ń wọ́ọ̀kì dé nílé ní awọ láṣọ míì ni ogun tó rò pé kò sí mọ́ yẹn sì wà mọ́ tí ń jà lánàá náà wọ́n ń jà nísìn ó kàn ti gbáṣọ mi wọ̀ tí wọ́n mọ̀ ni. nígbà tá Awólọ́wọ̀ ló fún Yorùbá nímọ̀ràn àyè ló fún ìjọba Nàìjíríà mọ̀ràn nígbà tí ìjọba Nàìjíríà àti Biafra ń jà tó ń jagun Biafra tíjọba Nàìjíríà sì tún fóúnjẹ ránṣẹ́ sí ilẹ̀ Ìgbò nǹkan ń bá àwọn èèyàn jẹ́ ń fún wọn lóúnjẹ ní fún wọn lóúnjẹ mọ́ ni nígbà wọn dóúnjẹ dúró fún Ìgbò ṣebí nǹkan lọ́rọ̀ tó yanjú tí Ìgbò sọ̀kalẹ̀ sórí ikùn wọn pé wọ́n lè jà mọ́ gbá tí ò bá sí strength mọ́ bí ń ṣe wọ́ọ̀kì nìyẹn bá ṣe rójútu ọ̀rọ̀ nu ìyẹn lọ́fà táwọn Ànábì náà fi dìde pé oúnjẹ yẹn ò gbọ́dọ̀ wọlé owó yẹn ò gbọ́dọ̀ wọlé wẹ́pọ̀nù tán kọ́bọ̀ yẹn ò gbọ́dọ̀ wọ Mákà ẹ lọ dá lọ́nà yẹn fi gbéra dìde láti lọ dá ní ọ̀nà nígbà wọn á jáde tí wọ́n lọ ìró tẹ Abu Sufyan ìró ti tẹ́ tọ́ra kò sí táwọn náà ti ṣe àwọn náà ń ṣọ́ra ó ti talé ẹnìkan Daru Bani Jahsh ó talé wọn ní Mákà torí Zainabu bintu Jahsh Abdullahi ibn Jahsh àti gbogbo àwọn mọ̀lẹ́bí wọn ti gba Islam dúdú wọn lọ Mọ̀dínà ó lulẹ̀ wọn ta ní gbàǹjo kówó rẹ̀ ó fi jẹun ilé onlé ṣàwọn káwọn náà nífẹ̀ẹ́ kí wọ́n fọ́ lé tàwọn náà ìlànà kẹ́ jáde ẹlọ́dá wọn náà lọ́nà ẹgbà dúdú tẹ́ bá lọ́wọ́ wọn dúkìá náà ní gbogbo ẹ̀ tẹ́lẹ̀ náà àwọn náà ń ṣọ́ra ìró ti wá tẹ̀ wípé Ànábì sallallahu alaihi wasallam wọn tágẹ́tì àwọn bó ṣe rápẹrẹ ó yíra ó tiẹ̀ padà ọ̀nà tí ń gbà ọgbà ọ̀nà míì sáhìlì ọ̀nà ẹgbẹ́ odò tó súnmọ́dò tá Ànábì sallallahu alaihi wasallam ta lóhun náà bá wọ Mádínà ọ̀nà ẹ̀ lọ́lọ́ gbà wọ Mákà ó escape
ìgbé dìde táwọn anabi sallam gbé dìde wọn ó escape ẹ̀ anabi sì wà lọ́nà wọ́n wà láàrin pé ọ̀nà wọn ti jìn sí Madina wọ́n rí bí lépa bá Abu Sufyan mọ́ wọ́n dẹ̀ ti gbọ́ pé Abu Sufyan bó ṣe escape ó ti rán ni sí Mẹ́kà ń pé Muhammad wà after mi o gbogbo ẹrù yín owó yín dúkìá yín owó elépo wà láta wọ́n ti fẹ́ gbà o ẹ tètè wá nǹkan ṣe sí ẹ wá rescue mi ará Mẹ́kà ti kó ọmọ ogun tọ́pọ̀ wọ́n kóra wọn dìde kálukú tara pé owó tí mo ń dájọ́ lájà ìmọ̀ye ọdún ẹ̀ ń sọ bẹ́ẹ̀ kọ́ gbọ́dọ̀ rí gbà kí ní gbogbo wọn dìde àwọn Quraysh wọ́n bọ̀ wá sí Madina wọ́n sọ̀kalẹ̀ sí Badir gbàtẹ́ tí ń súnmọ́ Badir ni Abu Sufyan ti ránṣẹ́ sí wọn wípé ọjà yín ti safe mo ti rí bí escape mo ti lọ gbára òtì mi wọ́n rí mi trace mọ́ so kò sí point ẹ padà Abu Sufyan ránṣẹ́ sí àwọn ará Mẹ́kà tó jáde bẹ́ẹ̀ àwọn àgbààgbà sì jáde gan láwọn atókù lágbààgbà ní Mẹ́kà gbogbo wọn ni kálukú fi bínú jáde àṣẹ nítorí nǹkan kan tọ́lọ́run fẹ́ ṣe ni nítorí Ànábì sallam jáde ọ̀tọ̀ Ànábì ọmọ ìpín nǹkan mi lọ́lọ́run ó ṣe Abu Sufyan tó ń gbọ́jà lọ òun náà mọ̀ ìpọ́tọ̀ ní tọ́lọ́run ó ṣe àwọn kèfèrí tó jáde náà mọ̀ ìpọ́tọ̀ ní ti ọ̀tọ̀ ní ti kálukú fọkàn sí ṣe pé tá Ànábì bá palẹ̀ mọ́ ogun ni wọ́n pọ̀ jù báwọn lọ nítorí gbogbo àwọn tẹ́ jáde 313 ni wọ́n ará Mẹdínà bọ́n ṣe kéré tó yẹn náà wọ́n ṣàwọ̀ 15 wo yẹ kán jáde kán pọ̀ jù bẹ́ẹ̀ lọ kódà nǹkan ọ̀gùn tán ni wọ́n gùn jọ náà àwọn tó gùn nǹkan ọ̀gùn àwọn ìgbà wa kan ní àwọn 2 péré àwọn kan ní 3 àwọn kan ní 4 àwọn kan sì ló tó 17 pé wọ́n ń pín gùn ní méjì tẹ́nìkan bá gùn díẹ̀ ẹlòmíì tún gbẹ̀rí ẹlòmíì tún bọ́ọ̀lù ẹnìkan gùn bí wọ́n ṣe rìn wọ́n palẹ̀ mọ́ ń pa wọn lọ jà kò sí nǹkan ogun tó nǹkan lọ́wọ́ wọn kò sí nǹkan ọ̀gùn wọ́n kàn fẹ́ halẹ̀ mọ́ wọn kàn sì gba ọjà lérí Abu Sufyan tí wọ́n bá lọ náà nù gbogbo ìjọba ayé sì ní í ṣerú ẹ̀dì sí wọ́n ní wọ́n freeze àkáǹtì rẹ̀ pé tẹ́rọ́rìstì á freeze àkáǹtì rẹ̀ ṣẹ́mọ̀ ní wọ́n bá freeze àkáǹtì rẹ̀ tí wọ́n ti sọ́ di kolobo tó lè rówó ràbọ̀n ṣẹ́mọ̀ tàbọ̀n láwìn ṣẹ́mọ̀ tàbọ̀n láwìn so kò ní rí nǹkan kan sí lódó tí fi ń terrorize yín ẹ ti kàn léegun ẹ̀yìn ìyẹn làwọn Ànábì sallam fẹ́ ṣe fún wọn Abu Sufyan tí wàá ránṣẹ́ sí Mẹ́kà pé kò ní ìdì mọ́ mo ti rí bí escape ẹ mọ̀ padà kí kálukọ̀ padà sílé Abu Jali lọ yarí ń kẹ́ àpadà kírú àrífín tí Muhammad fẹ́ ṣe fún wa kó túmọ̀ rírú ẹ̀ ṣe ń jọ míì ẹja dẹkùn ẹja lọ sí gimú ẹ̀ kódà bá àbá tiẹ̀ wá níjà ẹja débádìrì yẹn ká dá celebration kalẹ̀ ń bẹ̀ kí gbogbo lárúbáwó dúró wáyé pẹ́ni tó fẹ́ dánrú ẹ̀ wò fún wa ajáde mọ́ ọfà kí wọ́n tún tẹ̀síwájú kan lágídí àṣẹ nítorí tọ́lọ́run fẹ́ ṣe ni ọlọ́ni kama akharajaka rabbuka min baytika bil haqqi nínú suratul Anfal ló sọ̀kalẹ̀ láti àdírẹ́sì gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó ṣẹlẹ̀ nínú ojú ogun Badr nítàn ni àti àwọn advices míì tó yẹ ká Nabi sallam ọmọ ọlọ́wà ní kama akharajaka rabbuka min baytika bil haqqi fa inna fariqan من المؤمنين لكارهون كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون Ọlọ́run ní bí mo ṣe gbé ẹ jáde nìyẹn mo sì gbé àwọn mùmínì jáde min baytika bil haqqi láti ilé rẹ pẹ̀lú òdodo ni mo fi gbé yín jáde yẹn ni pé purpose tẹ́ bá jáde yẹn náà purpose òdodo ni wa inna fariqan minal mu'minina lakarihun ó kó àwọn mùmínì kan ní ìríra láti jáde pẹ̀lú Ànábì wọ́n ti gba Islam ní Madina bẹ̀tẹ̀ àwọn sọ̀rọ̀ ojú àti jáde ń padà ń dun àwọn náà pé àmọ́ pé yóò padà dìjà àmọ́ pé yóò padà dógun àwọn náà bá tẹ̀lé yín àwọn ò lè jáde bẹ́ẹ̀ àwọn ò pé wọ́n kàn jáde fún kinní ni ẹni tó ṣòro ojú pé mo fẹ́ lọ bí ọjà mo fẹ́ sáré ọmọ mi ọ̀rẹ́ mo fẹ́ mójútó mo fẹ́ ṣe nǹkan kan ó padà dún gbogbo wọn dà tá Ànábì dé tó ní ogun lọ padà di Ọlọ́run sì ní àwọn ènìyàn àwọn kèfèrí kálukú ń padà ń gé kájẹ́ pé èmi náà bá ti tẹ̀lé yín lọ kí èmi náà ó ṣe gudugudu méje àyà mẹ́fà inna fariqan minal mu'minina lakarihun yujadilunaka fil haqqi ba'da ma tabayyana
كأنما يساقون إلى الموت وهم ينظرون. نعم آية التالية. وإذ يعدكم الله إحدى الطائفتين. wọ́n á dà ní ọ̀nà wọ́n dà ní ọ̀nà ti pín sí méjì fún wọn. Abu Sufyan ń kó ọjà lọ ó ti fẹ́ escape mọ́ wọn lọ́wọ́. Ìró ti wá tẹ Ànábì sallallahu alaihi wasallam náà létí pé àwọn kèfèrí Mẹ́kà Abu Sufyan ti rí bí ránṣẹ́ sí wọn wọ́n dẹ̀ ti ń bọ̀ wá. Kèfèrí ń bọ̀ wá àtàkì àwọn Ànábì sallallahu alaihi wasallam àwọn ará Mẹ́kà. Abu Sufyan náà ti ń escape ti ń kọjá lọ. So purpose tó gbé wọn jáde gan wọn rí achieve ogun míì tún sì fẹ́ délẹ̀. Tí wọn ò dẹ̀ láǹfààní àti padà sí Mẹdínà sáré ránṣẹ́ pé ẹ lọ kó nǹkan ogun àbí ẹ lọ bá wa pa àwọn èèyàn wa. Ìwọ ni ká mú dọ́ńbẹ̀ nítorá gbọ́dọ̀ mú kàn ṣe ká focus. Focus wo gbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ. Ànábì sallallahu alaihi wasallam wá ń béèrè lọ́wọ́ àwọn sàábí kí ni ká ṣe. Kí ni ká ṣe? Ẹ fún mi ní mọ̀ràn. Ànábì kì í pẹ́ béèrè mọ̀ràn. Gbẹ̀njọ́ bá dẹ̀ ṣàṣeyọrí láyé ó gbọ́dọ̀ mọ ìmọ̀ràn ní wẹ́pọ̀nù ńláńlá. Ó gbọ́dọ̀ ta dàdàdà táyọ̀ mọ̀ràn. Ó gbọ́dọ̀ ló ọmọ kí ó táyọ̀ mọ̀ràn. Ó gbọ́dọ̀ ló kàwé táyọ̀ mọ̀ràn. Kódà ó bá jáwọn aláìmọ̀kan lọ́lọ́run kó rọra lókó rọ̀ ẹ́ lára. Ẹ̀sùn gbogbo ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ àwọn tí ó mọ̀ tó ọ lọ́wọ́ à ń bẹ̀. Bó ti léwu kó mọ nǹkan kan máa yé wọn tí ò ní yé ọ. Bó ti léwu kó mọ nǹkan kan ó yá àwọn ọmọdé tí ò ní yá àgbàlagbà. Ẹ̀sùn bí a fi lọ ló ti mọ̀ pé àṣọ́lọ́run ló ní ń béèrè. Àṣọ́lọ́run ló ní ń sọ fún wọn. Ọlọ́run lè fi ìmọ̀ràn rescue life rẹ̀ kúrò níbi ìparun. Ọlọ́run lè fi ìmọ̀ràn ṣàánú rẹ̀ níbi bísínẹ́sì rẹ̀ tó ẹ̀sùn bísínẹ́sì tí ó dowó tí ó dọ́là fún ọ ìmọ̀ràn kékeré kan náà lẹ́ni ní ọ̀bàdé. Nkẹ́ a ò sì wá ara lẹ̀kọ́ mọ́ ẹ ṣe farming. Kì í ṣe tó lè ṣe báyìí. Lọ́ọ̀bà tẹsẹ̀ bọ́ ní ọba dowó ńláńlá fún ọ ní ọba dọ́là fún ọ ìmọ̀ràn. Kì í ṣe tó ṣe fi ṣeré nínú ìgbésí ayé ẹ̀dá. Ànábì kì í pẹ́ béèrè ìmọ̀ràn yóò mọ̀ sọ fún àwọn sàábé ni. Láànábì tó yẹ kọ́ mọ́ retí Jibril. Nkẹ́ wọ́n gbọ́dọ̀ ní tí ń bá ṣe wọ́n gbọ́dọ̀ fi ránṣẹ́ sí mi láti sánmọ̀. Tàwa ni wọ́ tó ní Jibrilu ti ń jíṣẹ́ fún ọ dépò Mikael kọ́ adẹ́sí pé gbogbo nǹkan náà ni ọgbọ́n ọmọ mọ́mọ́ tí ń ṣe mọ́ wọ́rí títí tó fi ṣiṣẹ́. Ànábì wa kọjú sáwọn sàhábà rẹ̀ sallallahu alaihi pé ẹ fún mi mọ̀ràn kí ni ká ṣe. Abu Sufyan ní ká kọ̀ntínú láti mọ́ lílọ ká mọ̀ nípa àrítọwọ́ ẹgbà àbí àwọn tá a gbẹ́ pé wọ́n ti ń ṣídi ogun bọ̀ wáyìí àwọn ni ká mójútó. Ìkan la gbọ́dọ̀ ṣe ní méjèèjì àlè ṣe méjèèjì papọ̀. Pọ̀ ló ń kà. Ọ̀pọ̀lọpọ̀ sàábé lọ síbi pé Abu Sufyan ní ẹja lé o. Ẹ̀rọ tí àdúrà pé nìkan owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ pọ̀ ọjà tó kó dání pọ̀. Pété abá tún wá mú abára Abu Sufyan mú tòun ti gbogbo owó àtẹrù tán ní kó bọ̀ láti Ṣáàmù tá a bá rí gbà. Wọ́n ti àti wíkìnì wọn financially nìyẹn. Abára àwọn fẹ́ bá wa jagun àwọn jẹ gbèsè nítorí kò lè sówó lọ́wọ́ wọn kò lè sóúnjẹ lọ́wọ́ wọn. Sáwọn náà kú ti febi pa àwọn ànábì rí tán ṣe wọn mọ́nú ilé. Wọ́n ṣe wọn mọ́nú ilé fún ọdún méjì. Abẹ́ ti gbàgbé nítorí bí ìtàn tá ń kábọ̀. Tẹ́ bá ti ń sọ kí lànábì ṣe ẹjẹ́ á máa padà síbi kí wọ́n ṣe fún ànábì náà sallallahu alaihi wasallam. Wọ́n ṣe wọn àti gbogbo odindi ìdílé rẹ̀ táwọn ọmọdé fi ń kú sallallahu alaihi wasallam. Wọ́n ṣe wọn mọ́nú ilé. Sáwọn lẹ́màá sympathize fún pé ànábì ṣe lè dá wọn lọ́nà. Ẹjẹ́ á wíkì ni wọn financially ká kan igun ẹ̀yìn wọn. Ìyẹn lọ́pọ̀lọpọ̀ àwọn sàábé ń rò. Ọlọ́run wa ni kama akhrajaka rabbuka kama akhrajaka rabbuka min baytika bil haqqi wa iz ya'idukumullahu ihda ta'ifatayn. Ẹ rántí ìgbà tí mò ń ṣàdéhùn fún yín pé èwo ni kẹ́ mú nínú méjèèjì. Ṣé Abu Sufyan ní kẹ́ mú lé ni àbáwọn kèfèrí tó fẹ́ jà yín lógun Mẹ́kà. Annaha lakum. Ìkànnù méjèèjì yọ jẹ tí ẹ sì ṣàṣeyọrí ń bẹ. Wa tawadduna anna ghayra zati shawkati takunu lakum. Yìí tó ń ọ̀pọ̀lọpọ̀ yín jọ́nà nìyí tí ò ní díjà yìí tẹ́ kàn lọ gba ẹrù lọ́wọ́ wọn. Àwọn tán kúkú kó ẹrù dání wọn ọ̀pọ̀ tó nǹkan ẹrù dùn gbà lọ́wọ́ wọn wọn palẹ̀ mọ́ ogun. Ìyẹn lóhun yìí ń jọ́nà. Wa yuridu Allahu an yuhiqqal haqqa bi kalimatihi. A máa ń tó wọn Ọlọ́run ọba ní pé rárá. Ẹrù kọ́ mo fẹ́ kẹ́ ẹ gbà. Tẹ́ bá gba ẹrù ọwọ́ wọn tẹ́ gbowó tí mẹ́mbẹ́ ẹ̀ nà yọ tán. Tí bí bá para Mẹ́kà lénìí tó bá padà yá wọ́n á tún padà rówó ń bò míì wọ́n á padà survive. Ìyẹn kọ́ lóhùn mi ẹ̀ẹ́rẹ́gun wọn kán pátápátá ẹ freeze àkáǹtì wọn
gbogbo àwọn tán fọ́ǹdì tẹ́rọ́rìsì jẹ́ kí fọ́ǹdì ó wọlé tẹ́ ẹ bá jẹ́ kíkọ́ wọlé lọ́nà kan ó tún lè gbọ̀nà míì wọlé ìyẹn kọ́ mọ fẹ́. wa yuridu Allahu an yuhiqqa al-haqqa bi kalimatihi. mo fẹ́ fi òdodo múlẹ̀ mo fẹ́ fẹ̀sìn òtọ́ múlẹ̀. wa yaqta'a dabira al-kafirin. mo sì fẹ́ gé gbogbo àwọn kèfèrí mo fẹ́ kàn wọ́n légun ẹ̀yìn mo fẹ́ kàn wọ́n lábùkù. liyuhiqqa al-haqqa wa yubtila al-batila. mo fẹ́ kó o tó múlẹ̀ mo fẹ́ kí irọ́ bàjẹ́. walau kariha al-mujrimuna. kò bá àmọ́ ohun gbogbo àwọn kèfèrí. tastaghithuna rabbakum fastajaba lakum. ọlọ́run wá mú fún wọn ntọ́lọ́run mú fún wọn lógún. pé ṣé ká tẹ̀ lọ́jà ni àbí ká jagun ọlọ́run náà ogun ni kẹjà ẹ má tẹ̀ lọ́jà ogun lọ́kàn ó wá ka àwọn mùsùlùmí láyà. Ànábì sallallahu alaihi wasallam ní ntọ́lọ́run bá mi sọ ní pé ká bá wọn jà àwọn tán kógun bọ̀ wáyé ká dúró tì wọ́n àwọn ni ká tẹ̀lé kìí ṣàwọn ọlọ́jà bó láwàá ṣe kó sí nǹkan ogun àpọ̀ ló ń kà ìwádìí wa bẹ̀rẹ̀ nbò kọ́kọ́ ẹja ọkọ̀ mọ́ nbò wọ́n dé tá a fi mọ̀ ṣé Mádínà ṣe padà sí láti lọ́ọ́ kó nǹkan ọjà àbí láti ránṣẹ́ pé ilé pé tó ká ẹ bá fáwọn èèyàn ránṣẹ́ o sáyé bẹ́ẹ̀ yọ àbí kò sí nbò wọ́n dé báyìí bí wọ́n ti ń wádìí wọ́n ṣe alábàápàdé bàbá àgbàlagbà kan kò dá Ànábì sallallahu alaihi wasallam bàbá Ànábì wa ń béèrè lọ́wọ́ rẹ̀ pé bàbá ǹjẹ́ gbúrò pé àwọn ǹjẹ́ gbúrò Ànábì ń bí pé ǹjẹ́ gbúrò Muhammadu ṣé ẹ sì gbúrò àwọn Kùrẹ́ṣì pé wọ́n ń bọ̀ wọ́n fẹ́ jagun ní kàràkàrà yìí bàbá wọn ní talẹ̀ yìí tẹ̀ ń bí mi béèrè Ànábì ní a ṣàlàyé fún ọ tó bá ti dá wa lóhùn ìbéèrè tá à ń béèrè nígbà tó wá dáhùn béèrè ó ní òun gbúrò wọn o àárín ọ̀nà lòun ń gbé ń tiẹ̀ ó lóun gbúrò pé Muhammadu ti jáde ní Madina ń sì ń pé Bádìrì ní ọ̀nà ibi tí ń lọ pé ó sì kó iye ọmọ ogun báyìí dání kọ̀mọ́ nípa Ànábì náà lòun bá sọ̀rọ̀ ó lóun sì gbúrò pé àwọn kèfèrí Mẹ́kà náà ń bọ̀ wá bá a jagun wọ́n ti débi báyìí àwọn náà ti súnmọ́ pẹ́kípẹ́kí ó jẹ́ ká Ànábì ọlá ìdíà nípa ìbò wọn dé kò sáǹfààní fún wa mọ́ láti rán yàn padà sí Mádínà pé kan wa bàbá wọn ní ok mo ti dáhùn béèrè yín àníta ní í sẹ́ Ànábì ní nahnu mimma nahnu mimma awá láti ìdílé omi torí ìdílé kan bẹ lọ́nà Iraq ìdílé Lárúbá kan bẹ lọ́nà Iraq tí ó gbajúmọ̀ pé Banuma Isama bàbá wọn wá ṣe bí ìdílé yẹn ni Ànábì ń rìfáà sí níwà Ànábì ò fẹ́ disclose identity gẹ́gẹ́ bí ètò ogun àmọ́rú bàbá tó jẹ́ àmọ́ n tí ń represent tó bá gbọ́ bẹ́ẹ̀ ó lè lọ tún disclose information fún àwọn ẹlòmíì Ànábì nínú omi láti wá ẹ dákun ṣé inú omi wá kọ́ láti wá inú àtọ̀kọ́ nítorí wá ti wá bí tá Ànábì ti Ànábì ti dá lóhùn táwíríyànù Ànábì fún un ní ìtumọ̀ tí ó jìnà ó gbà túmọ̀ tó jìnà lérò ó wá gbé yìí kan wá fún un tóun ó gbọ́ sí tí tóun ó mọ̀ ṣe bí bóyá ọ̀nà Iraki ni wọ́n ti ń bọ̀ wá sallallahu alaihi wasallam Ànábì kúrò lọ́dọ̀ bàbá náà Ànábì wá ń béèrè lọ́wọ́ àwọn sàábì rẹ̀ ẹ fún mi mọ̀ràn kí ni ká ṣe ó tún dẹ̀ kejì tí ń béèrè mọ̀ràn a ti decide láti jagun a ti mọ̀ ń kógun lọ́kàn báyìí a chase àwọn tí ń gbọ́jà lọ́wọ́ kí wá níbò ní ká ṣe kí ni ká ṣe Abubakar dìde radiyallahu ta'ala anhu ọlọ́sọ̀fà Ànábì sallallahu alaihi wasallam pé gbogbo ibi tí ọba rẹ́dì láti dájú wa kọ ìjà arẹ́dì àti ìjà Ànábì ní ẹ fún mi mọ̀ràn sẹ́ wọn parákùnrin kan ní Miqdad ibn Amr ara Mẹ́kà lòun náà náà muhajiri tó ṣe ní àjò wá sí Madina lòun náà wá òun ló dìde ó ní Ànábì kódà bó ṣe nú odò àtẹ̀lé ọ débẹ̀ gbogbo bí kíbi tó bá ní Ọlọ́run darí rẹ̀ gbà àṣetán àti tẹ̀lé ọ débẹ̀ inú Ànábì dùn Ànábì ò tún yé sọ pé àní ẹ fún mi mọ̀ràn sẹ́ àwọn ará Mẹ́kà tẹ́ ń bẹ pẹ̀lú Ànábì 100 ó lé kínkínní ará Madina tó wà pẹ̀lú Ànábì 200 ilé àwọn ni majority níbẹ̀ ló ti yé Sa'd ibn Mu'az ará Madina lòun akíkanjú dẹ̀ ni pé ó dà ipá àlà Ànábì fẹ́ ká sọ̀rọ̀ nítorí àdéhùn tá a bá gbé protection Madina ni Bádìrì láwà yìí kìí ṣe Madina
yín rò pé àbá nífẹ̀ẹ́ bá wọn jagun. ní bá S.A.W ibn Mu'adh wá ní ó dà pé àwa ló fẹ́ ká sọ̀rọ̀ dẹ̀ sọ ó ní ní ṣe báwọn ọmọlẹ́yìn Musa ṣe ṣe tí Musa tọ́lọ̀ ní kí Musa sọ fún wọn pé ó yá ẹ jagun láti wọ ilẹ̀ Kànáánù padà tán sọ pé idhabu anta wa rabbuka faqatila inna hahuna qa'idun ìwà àtọ́lọ́wọ́n bá rẹ lọ́jà ibi táwọ̀ wà ní àwọn ìjọ yẹn burú jù àlè báwọn jà àlè kojú wọn. S.A.W ibn Mu'adh ní àwọn ò ní ṣe báwọn ìjọ Musa ṣe ṣe gbogbo bí tó bá fẹ́ dájú wa pé tó bá fẹ́ dájú wa gbà á ṣe tán àti tẹ̀lé ọ. òtítọ́ ni pàdé ohun tá a ṣe níjọ́ tá a wá gba Islam ní Mẹ́kà ní pé a mọ̀ protect rẹ̀ Mádínà àmọ́ nísìn gbogbo bíkíbi ni gbogbo àyíká yìí ni inú Ànábì wa dùn sallallahu alaihi wasallam nígbà tó ti gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu wọn. Ànábì wa ó wá bẹ̀rẹ̀ ètè bó láṣẹ wá jà níbo ni ká dúró sí wọn wá strategize bí wọ́n ṣe jà ogun ní sallallahu alaihi wasallam. àwọn kèfèrí tán bọ̀ láti Mẹ́kà bínú wọn ṣe ń dùn tara wọn ń yá wọ́n ní ìpayà wípé wọ́n pa àwọn kan ní Banu Bakr ìdílé kan ni tí wọ́n jọ̀tá pẹ̀lú ìdílé Quraysh tá a bá wá tán tilétilé sí wọn ní àtàkì wa látẹ̀yìn tí Muhammad bá ti máa ń kojú wa níwájú sáwọn náà ní mú wa látẹ̀yìn wọ́n ní Ṣètánì wa gbáwọ̀ mi wọ̀ wá bá wọn ó gbáwọ̀ arákùnrin kan tán ń pè ní Suraka ibn Malik asọ̀rọ̀ ẹ̀ ń jò ní òtẹ̀ bá gbàgbé gbàtà ń pìtà Ànábì sallallahu alaihi wasallam bó ṣe kúrò tá lọ́kùnrin kan ó mú Ànábì lé pẹ̀lú ẹṣin tẹ́ṣin rẹ̀ ń tẹ́ṣẹ̀ bọ́lẹ̀ tẹ́ṣin rẹ̀ ń tiwọ́ tọwọ́ bọ́lẹ̀ tí ń tún gbé fàjẹlẹ̀ tí ń yẹ wò pé kí ló ṣẹlẹ̀ tó fẹ́ gba prize tán gbé kalẹ̀ pé ní bá tọwọ́ rẹ̀ bá tẹ Ànábì tó bá bá Ànábì wá á fún léyè báyìí rànkúnmí 100 ọkùnrin tó lé Ànábì lọ́jọ́ sí tán pé Suraka ibn Malik o Ṣètánì wọn ló lu àwọ̀ rẹ̀ wá ń jọ́nà ni wọ́n bá rí Suraka ó kó àwọn èèyàn dání tí wọ́n pọ̀ Suraka wá ń fa ará Mẹ́kà lọ́kàn balẹ̀ ń pé wọ́n gbọ́ pé wọ́n lẹ́rù ń bà yín ń pé látẹ̀yìn ẹ̀ mọ̀ bóyá àwọn Banu Bakr lè àtàkì ẹ mọ́ wọ́rì èmi ó bá yín di ẹ̀yìn yín mú èmi àtàwọn ọmọ ogun mi yìí àwọn ọmọ mójútó yín látẹ̀yìn ẹ mọ́ lọ. wọ́n ní lọ́lọ́run sọnù Suratul Anfal níbi tó ti ní wa izzayyana lahumu shaytanu a'malahum wa qala la ghaliba lakumul yawma minan nasi wa inni jarul lakum. فلما تراءت الفئتان نقص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب. Ṣètánì ń sọ fún wọn Ọlọ́run ní zayyana lahum shaytanu a'malahum Ṣètánì ló wá bá wọn tó gbáwọ Suraka ọmọ Málíkì wọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ ẹ̀yìn ogun wọn tó mọ̀ ní àwọn rí ṣe Suraka ká ọdẹ wá ṣe báyìí lánàá ó ní rárá òun gbà òun kọ́ ò zayyana lahum shaytanu a'malahum Ṣètánì lọ́lọ́ dísáìnì gbogbo pláàni ara Mẹ́kà ó lọ dìsáìnì ẹ̀ fún wọn láti lè kó wọn parẹ́ láti lè kó wọn lùbínú Ọlọ́run. wa qala la ghaliba lakumul yawma minan nas. ó ní ẹ má wọ́rì kò sẹ́ni tí ó fi yín ṣe nǹkan kan lénìí ẹ̀yin mú wájú dání ẹ̀yin bá yín mú ẹ̀yìn dání. inni jarul lakum. tá bá fẹ́ gba ẹ̀yìn yọ sí yín màá máa protect yín látẹ̀yìn. falamma tara'atil fi'atani. ìgbà tó padà di pé ìdá kan dà lójú ogun tó gbóná nàkàsọ àlà àkìbẹ́yìn. Ṣètánì padà fẹsẹ̀ fẹ́ ní. wa qala inni bari'un minkum. Ṣètánì ní èmi ò bá yín ṣe mọ́ o èmi ò ṣe mọ́ o. inni ara ma la tarawna inni akhafu Allah. ara Mẹ́kà wo ẹ̀yìn rà Suraka ní ń sáré lọ yẹ wọn àti gbogbo àwọn ọmọ ogun rẹ̀ Suraka àtàwọn ọmọ ogun rẹ̀ ní ń sáré lọ yìí kí ló ṣẹlẹ̀ ó ní ní àmàlà tara ọ̀nà ìntẹ́ẹ̀rí èmi rí ìntẹ́ẹ̀rí èmi rí wọ́n nígbà yẹn lọ́lọ́run fi màláíkà ránṣẹ́ á padà pìtàn bóòlù ni màláíkà ṣe sọ̀kalẹ̀ lójú ogun Bádìrì nígbà tó rí yóò ní eléyìí ṣogun lásán mọ́ ẹni àmàlà tara ọ̀nà àwọn ọmọ ogun ọ̀run ti sọ̀kalẹ̀. inni akhafu Allah. ẹ̀rù Ọlọ́run ń bà mí mi ò lè kojú wọn. wallahu shadidul iqab. ìyà Ọlọ́run ọba lágbára bí ìjákulẹ̀ ṣe wá fún ara Mẹ́kà látẹ̀yìn nìyẹn ẹ̀rù wá bẹ̀rẹ̀ sí ní bà wọ́n ẹ̀rù jìjìn tá Nabi sallallahu alaihi wasallam sọ pé nusirtu bir-ru'b
masirata shahr nínú tán fún mi tí wọ́n fáwọn ànábì Ọlọ́run tó ṣáájú mi ní pé tí mo bá fẹ́ já yẹn lógun ẹ̀rù ọmọ bá àwọn tá a fẹ́ jà lógun kódà kò bá kù oṣù kan ká tó débi tá a ti jagun sallallahu alayhi wa sallam ká tó jagun ọ̀hún kò bá sì kù oṣù kan kò sí bí ìjọ tá a fẹ́ bá jagun ṣe lè lágbára tó àyà wọn máa já ni ẹ̀rù ọmọ bá wọn pé àmọ́ tán gbójúlé àmọ́ tó fi wọn lọ́kàn balẹ̀ wọ́n ní wọn tó nǹkan àmọ́ dúdú ẹni wọ́n bá jà wọn máa borí sallallahu alayhi wa sallam má ṣe wá ń lọ lọ́nà tán palẹ̀ mọ́ gbogbo àwọn rànkúnmí tẹ́gùn lẹ́nu wọn rànkúnmí tán nìyẹn náà àṣà alárúbáwá ní pé wọn máa so bíi wuruwuru mọ́ rànkúnmí lọ́rùn bí agogo kéékèèké báyìí wọ́n á so olókùn mọ́ rànkúnmí lọ́rùn wọ́n ti parí iṣẹ́ sáré wọ́n dẹ́gbà pé dúdú ojúkójú tó bá wo rànkúnmí yẹn nkójú ọ̀hún ọ̀fọ́ àbí káburú tójú yẹn bá fẹ́ fi wo rànkúnmí kọ́ mọ́ ṣe rànkúnmí ọ̀hún protection lẹ́gbà spiritual protection ni wọ́n gbà lérò ńbẹ ni wọ́n fọkàn sí. gbàtà ànábì wo àwọn rànkúnmí náà torí pé wọ́n so nǹkan mọ́ lọ ànábì ni ẹja dúdú ìwọ tó fẹ́ jagun ẹ̀sìn tó ń lo pàró lọ tó ń lo ń dè àfáà tí ń lọ wáàsí tó di ó ń dè ẹ dákun ṣé Ọlọ́run ló fẹ́ jíṣẹ́ fún un tó fẹ́ jíṣẹ́ Ọlọ́run ọwọ́ ajẹ́ pé ó ń dè Yorùbá ẹ má sì wá gbọ́ o kì í ṣe pé bóyá Al-Qur'an ni wọ́n hàn síbẹ̀ o ó ń dè ọmọ ilẹ̀ Yorùbá pàró tí Yorùbá lọ wá dè mọ́ra láti lọ ṣúgbà láti lọ jagun ẹ̀sìn láti lọ jíṣẹ́ Ọlọ́run nítorí kọ́ má bàa rí bọ́m̀bì tó ti ń sọ̀rọ̀ àbí kọ́ má bàa ṣubú tàbí ọ̀nṣẹ́ tó bẹ́ẹ̀ a lè fi ran òdodo lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam nasirul haqqi bil haqqi ni òdodo ní fi ran òdodo lọ́wọ́ ẹ lè fi rọ́ promote òdodo anabi ni ẹja dodo ẹ àwa tá à ń retí kọ́lọ̀ wọn support wa láàmà tí wàá ṣe láti máa wá ṣẹ lọ́run lójú ogun láti máa dé nǹkan mọ́ rànkúnmí lọ́rùn ẹja dodo ẹ dànù wọ́n já dodo ntí ń bẹ lọ́rùn rànkúnmí ṣe mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìsìláàmù náà ni bàtẹ̀ tó àwọn ará Mádínà kò tí ì yé wọn sí tó nǹkan wọ́n á já dodo ntí ń bẹ lọ́rùn rànkúnmí nígbà wọ́n á sọ̀kalẹ̀ síbi tí wọ́n fẹ́ sọ̀kalẹ̀ sí ìjọ tí wọ́n jagun ya nínú oṣù Ramadan ni ogún kọ̀la wọ́n ti ń dé Badr tí wọ́n fẹ́ ṣẹ́tù sí àwọn kèfèrí náà ti ń ṣẹ́tù sí ibi wọ́n fẹ́ ṣẹ́tù sí lọ́ọ̀kan wọ́n á fẹ́ mọ dédé nọ́mbà wo làwọn kèfèrí wọ̀nyí tá a fi mọ bó la ṣe pínra wa tá a ṣe strategize ogun yìí á ń láti láì díà èèyàn mélòó la fẹ́ bá jà ẹnìkan tí àwọn kèfèrí rán wa pé kọ́ wá báwọn pọn omi táwọn èèyàn máa mu ni anabi sallam ní ẹ lọ kidnap ẹ lọ mú wá àwọn méjì ni wọ́n àwọn èèyàn yín tó mélòó wọ́n jáde wọ́n halẹ̀ mọ́ wọn àwọn èèyàn yín tó mélòó àwọn ọmọ bá ṣe pọ̀ tó àmọ́ àwọn pọ̀ dé àwọn owó ní bẹ́ẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní mọ̀ dákọ̀ àwọn tí ń bẹ́ẹ̀ alábẹ́já ń bẹ́ẹ̀ tàmàdó ń bẹ́ẹ̀ anabi rí pé gbogbo àwọn àgbààgbà Mẹ́kà tán jágbà ọ̀tá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló péjú síbẹ̀ sallallahu alaihi wasallam Abu Sufyan ńkọ́ ìyẹn èyí tó gbé ọjà dání tẹ́tágẹ́tì gẹ́gẹ́ nínú àwọn ọ̀rá Abu Sufyan làwọn èèyàn bá ń kó lúlù fún Abu Sufyan gbọ́dọ̀ wà ń bẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kíníkà Ànábì ń kírun lọ́wọ́ ń gbà náà sallallahu alaihi wasallam yẹn náfìlà wọ́n gbà tó parí náfìlà tán náà yé lù mọ́ ìgbà tó bá ti sòótọ́ náà lẹ̀ ń lù kò sí Abu Sufyan láàrin wọn Ànábì ń kọ̀nfàmù kí òótọ́ ní tí àwọn ọmọ náà ń sọ kò sí Abu Sufyan láàrin wọn òun ti escape lọ́mọ kàǹtì ẹ̀ àwọn tó kù àìlọ́rọ̀ gbọ́ pé àjagun yìí ló jẹ́ wọ́n ṣẹ́kù ní battlefield wọ́n tó mélòó àwọn ọmọ yẹn láwọn ọmọ bọ́n ṣe pọ̀ tó àwọn pọ̀ Ànábì ní rànkúnmí mélòó lẹ́ ń pa lójúmọ́ fún gbogbo ọmọ ogun tí kálukú ń jẹ wọ́n ní lójoojúmọ́ àwọn ọmọ pa rànkúnmí tó 10 níjọ́ míì káwọn pa 9 àbí káwọn pa 10 Ànábì ní ajá sí pé òǹkà wọn wọ 900 sí 1000 níbẹ̀ là Ànábì ti dìdíìsì nọ́mbà wọn rànkúnmí mélòó lẹ́ ń pa lójúmọ́ ó ní rànkúnmí 9 sí 10 Ànábì ní òǹkà wọn wọ 900 sí 950 something sí ni wọn Ànábì get it precisely 950 something ni wọn Ànábì ní pẹ̀lú rànkúnmí tán láwọn ń pa yìí 900 sí 1000 lòǹkà wọn jẹ́ ń sì lòǹkà àwọn kèfèrí tán bá Ànábì sallallahu alaihi wasallam àwọn mùsùlùmí ń jẹ́ 313 yẹn ni pé àwọn mùsùlùmí ò wulẹ̀ tó ìlàjì àwọn kèfèrí tí ó fẹ́ bá wọn jà wọ́n á pàdé ńbẹ̀ wọ́n wá fẹ́ bí ẹ̀rù jẹjẹ sọ́kàn àwọn mùsùlùmí bó láwà ṣe báyìí wọ́n mọ̀ pọ̀ jù wá lọ bó lágbè ìgbà báyìí kí láà ṣe gẹ́gẹ́ ó já kọ́kọ́ já ogun tí wọ́n kọ́kọ́ já
ogun Islam pé tí ó lógun nú wọn àmọ́ bí wọ́n ṣe ṣe Ànábì sallam wá wọ́n ń sọ fún wọn pé ń ṣàdéhùn fún wọn pé tẹ́ ẹ bá jà kódà ẹni tó bá kú sójú ogun yá àlìjánà ní ọwọ́ Ànábì yẹn encourage wọn bí gbogbo leader ogun ṣe máa encourage wọn máa tí wọ́n máa fún wọn ní tí wọ́n máa haraka wọn ibi wọ́n ti ń ṣe yẹn lọ́wọ́ òjò bẹ̀rẹ̀ sí ní máa rọ̀ Ọlọ́run rọ̀ òjò láti sánmọ̀ Ọlọ́run nílò yutahhirakum bihi wa yudhhiba ankum rijsa shaytan òjò tí mo rọ̀ ń jọ́ náà mo mọ̀ọ́mọ̀ fi fọ ìdọ̀tí àṣetánì kí ni ìdọ̀tí àṣetánì tọ́lọ́run wí ẹ̀rù bíbà torí ẹ̀rù bíbà yẹn ní máa ṣáájú dúdú failure tó bá ti ní confidence mọ́ táyà rẹ bá ti lè jájú ọba àmọ̀wé tán bí ọ́ ò ní rí sọ àwọn tí ọmọ tó ọ wọ́n máa wá jẹun ẹ̀ mọ́ ọ lára torí wọ́n ní confidence wọ́n dóyà ìgboyà sí ni wọ́n fi ń ṣàṣeyọrí lójú ogun kìí ṣe déédéé weapon mélòó ló ní ọwọ́ tó fẹ́ di weapon mú mind tó fẹ́ di weapon tó fẹ́ control weapon àwọn èèyàn gangan ni Ọlọ́run máa ń lò ń sábà bí àṣeyọrí Ọlọ́run ní mo rọ̀ òjò yẹn láti fọ gbogbo ìdọ̀tí tí Ṣẹ̀tánì fẹ́ dà sí yín lára àlákàlà ló ṣẹlòmí ìdòjò kò sì mọ̀ pé nítorí àlákàlà oorun kórun tó ń sùn náà ni kìí ṣe pé nìkan kan ń sà sí ọ gbà ó sún re náà wọn náà wo gbogbo ẹjọ́ tó rò lánàá kó tó sùn ọ sọ̀rọ̀ àjẹ́ owó fíìmù àwọn alásàsí wọ́n ń sàṣẹ́ nìkan orí ń bí fíìmù àwọn àjẹ́ ń ṣe mítíìnì àti gbogbo tí àwọn ajílẹ̀yẹ ti fọ́tò tán yà ń pa àwọn àjẹ́ tẹ́sí pé kò rí ilẹ̀ ajé ìwọ yúnífọ́ọ̀mù wọ́n rán yúnífọ́ọ̀mù bláàkì fún wọn bí fíìmù Yorùbá àti rẹ́ẹ̀dì wọ́n sì kún kinní sójú wọ́n kọ́kọ́ lùlù náà kan tó bẹ̀rẹ̀ àwa ní kinní kan àwa lẹ́yẹ kinní kan gbìn lórí kinní yẹn o ti wá gbé sọ́kàn ọwá ńlá láàárí ọwá ní ẹnìkan sàṣì ọdún lé ẹnìkan kan sàṣì ọ̀nbì kankan kí ni wọ́n fẹ́ sàṣì lára rẹ̀ gan kọ́kọ́ bira rẹ̀ léèrè kí làṣeyọrí tó ti ṣe tí wọ́n fi sàṣì ọ ẹ̀mí rẹ̀ náà ní dẹ́rùbà ìbẹ̀rù yẹn wá ní òní jí orí nǹkan ṣe ìjáyà dúdú gbà bó bá rí ku wàá bẹ̀rù ẹ̀ bó ra yẹn wàá bẹ̀rù ẹ̀ bó rí tí ò yẹ kó bẹ̀rù gan ọ bẹ̀rù ẹ̀ ó ní confidence mọ́ in life tó bá ti wá ní confidence mọ́ kò ní ṣàṣeyọrí kán lè ṣàṣeyọrí lójú ogun Olúwa ní mo rọ̀ òjò yẹn sójò lásán mo fẹ́ fi fọ́ gbogbo ìdọ̀tí Ṣẹ̀tánì kúrò lára yín ni wálé yarbita ala qulubikum kọ́kàn yín tún lè ṣọ̀kan kẹ́ ẹ dọ́mọ ẹ̀yá dẹ̀ni kẹsẹ̀ yín ó tún lè múlẹ̀ lójú ogun torí ilẹ̀ tán ti fẹ́ jagun yẹn ilẹ̀ olókùúta ni ẹ̀rù wá ń bà wọn sàábé pé àbò la ṣe fẹ́ mọ́ rìn dáadáa mọ́ sáré dáadáa níbí àwa dá mi sílẹ̀ kó lè dẹ̀rọ̀ fọ̀ tó bá jí dẹ̀rọ̀ fọ̀ òkúta yín ò ní nítumọ̀ mọ́ yóò dùn rìn fún wọn. إذ يوحى ربك إلى الملائكة أني معكم إذ يوحي ربك إلى الملائكة أني معكم. Ànábì wa bẹ̀rẹ̀ sí ní bẹlọ́n nígbà tí ilẹ̀ ẹjọ́ náà ṣú òjò yẹn ń rọ̀ gbígbà ń sábẹ́ láwọn ń sá sábẹ́ igi sá sábẹ́ ewé nígbà tó yá nígbà tí ìfọ̀kànbalẹ̀ tọ́lọ́run fi ránṣẹ́ sí wọn ti sọ̀kalẹ̀ sí wọn lára wọn sùn lọ kógun ó kọ̀ lákọ́ káàárọ̀ làkíyàn ó sùn lọ àwọn tán fẹ́ bá pàdé pọ̀ jù wọ́n lọ wọ́n tún wá sùn lọ ní battlefield tán gbàgbé kódà àwọn àáfàá kan nínú àwọn òpìtàn wọ́n ní wọ́n tún dá ara níbẹ̀ àwọn kan dá ara ti hàn pé wọ́n tún lálàá sẹ́ẹ̀sì mọ́júmọ́ lójú ogun ṣe pé kíyàn wà ní òbẹ̀rù kọ́lọ̀ wá fi yẹn lọ́kàn balẹ̀ kó sí tó lóore tó kọ́ ọmọ tayín kọ́ta ńláńlá dẹ̀ mọ́ bọ̀ wá ìyín ó tún wá lékún bẹ̀rù fọ́ta pé kí ló fi lọ́kàn balẹ̀ yóò tún máa já aláyà àti súnmọ́ ọ pé kí lóore tó jòkó eré ìdúró mo wà mo ti náwó ẹ̀ṣẹ́ báyìí ó dẹ̀ wà lórí ìjókòó yín wò mí ṣèṣe pọ́ palẹ̀ máa burú kan ìdákẹ́jẹ́jẹ́ ẹ̀gọ́ tó wá dá ìjayà bá ọ̀tá àwọn sàhábà Ọlọ́run wá fi wọn lọ́kàn balẹ̀ àwa dá mi sí wọn lára pé òyí tẹ́ fi máa wó mi tẹ́ tù fi wẹ̀ dá mi sí wọn lára ara wọn tutù dáadáa ìgbà tí mọ́júmọ́ ọjọ́ náà ànábì ò lè sùn ànábì ò lè sùn yatadarra àwọn ila Allah wọn ládùúà yẹn pọ̀ tẹkúntẹkún lànábì fi ń ṣàdúà ànábì ń sọ fọ́lọ́run pé Ọlọ́run tó bá jẹ́ káwọn eléyìí ó parẹ́ àwọn eléyìí tí wọ́n fẹ́ jagun yìí tó bá jẹ́ kí wọ́n parẹ́ tọ́wọ́ ọ̀tá bá tẹ̀ wọ́n ní rẹ́ni tí ó sin lọ́hùn lẹ̀ yìí mọ́ o tora kọ́kọ́ confrontation àwa àtàwọn ọ̀tá ni tó bá yẹ pé failure náà láti wá mú bọ̀ ńbẹ̀ àti preach ẹ̀sìn yìí lẹ́yìn ìgbà yìí ta ní ọ̀fẹ́ gbọ́ mọ́ wọ́n sọ pé kálọ́lọ́ bá ń bẹ lẹ́yìn wa ní kílé tán wá tàtà ṣe wá bọ́ ṣe ṣojú
dákun má jẹ́ wọn parẹ́ dá ànábì wá sunkún débi pé wọ́n láṣọ ń jábọ́ lára ànábì Abubakar ní ń bá amáṣọ tí ń sọ pé èyí tó ṣe yìí náà tó Ọlọ́run ti gbọ́ èyí tó ṣe yìí náà tó Hayyu Qayyum ni wọ́n ló pọ̀ nù àzíkiri ànábì ń jọ́nà ya Hayyu ya Qayyum ya Hayyu ya Qayyum ó dáa ní ká ànábì ò tiẹ̀ béèrè nǹkan kan mọ́ ya Hayyu ya Qayyum ní sàn wí lọ́gbà ya Hayyu ya Qayyum ya Hayyu ya Qayyum ya Hayyu ya Qayyum tílẹ̀ ẹjọ́ kejì fi mọ́ ilẹ̀ wa mọ́ Ọlọ́run fún ànábì lọ́kàn balẹ̀ sallallahu alaihi wasallam ànábì ńlá ti mọ́ nàka sí àwọn àyè pèsè ẹ̀rọ kan yẹn níbẹ̀ ńládájọ́ ọmọ ládájọ́ kù sí tàmọ̀dù ọmọ tàmọ̀dù náà tó wá láti Mọ́kà ọ̀gẹ́gẹ́ bí tí wọ́n pa sínú ànábì ń sọ bí tí wọ́n pa kálukú sí ibẹ̀ sì lọ bẹ́ẹ̀ ti bá kálukú lọ́rùn tí kálukú wọn kú sí. ó tún jẹ́nu àríṣèmọ̀ àti ìṣẹ̀lẹ̀ ìyanu tó ṣẹlẹ̀ sí ànábì sallallahu alaihi wasallam ní ọjọ́ ogun Badr ilẹ̀ wa mọ́ ó kù ibo la máa lókèétì ara wa sí ìkànnà àṣàbí ànábì wọ́n ń pè ní Habab ibn al-Mundhir ìgbàtà ànábì ní ẹja dúnbì ó jẹ́ ẹ̀yìn ibi tó mi wà àná èèyàn ló wá fà ànábì mọ́ra ìpé àwọn kànga tá a fílẹ̀ síwájú àti ìṣẹ̀lẹ̀ rodò ọ̀pọ̀ wájú a wà dúró ní etí rẹ̀ bẹ́ẹ̀ àti fọ́ta láǹfààní àti mọ́ ẹ̀rọ mi múnu wọn ìjagun báwọn ó ní ànábì tó bá yẹ kí ó wà yìí lọ́rọ̀ tó sọ yìí Ọlọ́run ló fi ránṣẹ́ tọ́ àní Ọlọ́run ní tọ́gbà lérò sí ní tó fẹ́ ṣe ni àmọ́ tó bá yẹ sí pé wọ́n ló dáàrò tó jẹ́ pé ètí ogun ni àwọn ìjà báyìí o ànábì ní kìí ṣe wà yìí o kìí ṣe ọ̀rọ̀ látọ̀dọ̀ Ọlọ́run opinion personal opinion ọ̀nà tó bá jẹ́ personal opinion ẹ mẹ́jẹ̀ àṣìbá ẹ tún wọ̀ ẹ̀kọ́ ẹ wò làákàyè ìyẹn náà tún jẹ́ oyé wa pé ànábì sallam bó ṣe jójìṣẹ́ tó a máa ní personal opinion tiẹ̀ tá a gbọ́dọ̀ máa dà papọ̀ mọ́ ẹ̀sìn àárín yẹn máa wá ń dàrú mọ́ àwọn kéwú lọ́wọ́ gan-an àwọn kéwú ni kì í tún ṣe aláìmọ̀kan o táwọn afọ́ọ̀mọ́ fà á mara wọn lọ́wọ́ fi ṣe léyìí sọ́lọ́ ṣíṣà nàbì fẹ́ ká máa ṣe ṣó fẹ́ ká kọ́ sí òun bí eléyìí ni àbí àṣà lásán ní tá bá ń define kí ni ń jẹ́ súnnà àwọn àfáà aládìísì ó fi gbogbo tí ń jẹ́ jìbìlà àtàdámọ́ àdámọ́ ènìyàn ní kó jẹun àdámọ́ ènìyàn ní kó mumi àdámọ́ ènìyàn ní kó wọṣọ àdámọ́ gbogbo àwọn nǹkan àdámọ́ yẹn nípa èèyàn tọ̀ èèyàn ń lọ tọ́ílẹ̀tì èèyàn ń tọ̀ èèyàn àdámọ́ ni àwọn àfóhùn ní àdìsí ó fi gbogbo ẹ̀ sínú súnnà definition súnnà kí àdáàtì àti jìbìlà àti gbogbo ẹ̀ àwọn àfóhùn fíkì wo ni èyí lè yẹn kúrò èyí tó bá pàtẹ́ nìmọ̀ mẹ́sẹ̀jì Ọlọ́run nìkan ni súnnà lọ́dọ̀ táwọn àfóhùn fíkì ẹni pé tó bá jẹ́ sí pé mẹ́sẹ̀jì yìí ó ní òun ṣe pẹ̀lú láìfà àwa mùsùlùmí tá nẹ́bí máa dìlíva rẹ̀ yóò fẹnu jíṣẹ́ fún wa pé bó ṣe yẹ ká ẹ má ṣe nǹkan báyìí ni ẹ má ṣe nǹkan báyìí mọ́ yóò sọ fún wa èyí tí ó bá ti sọ fún wa bẹ́ẹ̀ tó bá ti ń lọ nípa àṣà ẹ̀ ń pé ń jọ́ kan ànábì ọ̀jà àlùbọ́sà kò túmọ̀ pé káwa má jẹ́ ṣó ní àmọ́ mọ̀ jẹ́ ni ṣó sọ fún wa kí ẹ má jẹ́ kò sọ bẹ́ẹ̀ fún wa lẹ́yìn pé ó ní ẹ bá fẹ́ wá mọ́ṣáláṣí ẹ má jẹ àlùbọ́sà wá mọ́ṣáláṣí nítorí òórùn ẹnu kò pé ní haramu the fact pé òun kì í jẹ́ yìí ò túmọ̀ pé ànábì ẹ̀ jàmàlà kí ẹ wá ní pé ẹ bá mi wẹ́ẹ̀dì tó sọ pé ànábì jàmàlà wá àmàlà kò ṣàmàlò sínú súnnà ànábì tó bá fẹ́ jẹun ìmọ̀ wá ń lo ìka mẹ́ta kì í sọ̀rọ̀ súnnà nìyàn kì í ṣe súnnà kì í ṣe pé tó bá fẹ́ jẹun ìka mẹ́ta ní ó lò torí kò sánà rẹ̀ fún wa wípé ẹ̀yin èèyàn nínú tọ́lọ̀ fi rán mi sí ní pé ẹ máa fi ìka mẹ́ta jẹun àbí ká sọ pé àbú kìíní kan umu kìíní kan kì í ṣe súnnà kò ní ládánú àbújáàlì ṣèbábù là ń pè dúdú àwọn kìfìrí tà ń dákọ mọ́ fúra alágbàtà ti ń dákọ wọn láti bẹ̀rẹ̀ síra rí páwọn àbú yẹn pọ̀ lọ gbá àtàwọn umu nínú àwọn kèfèrí olóòṣà gbá àbú ni wọ́n ń jẹ́ àti umu àṣà ni àṣà yẹn bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá náà ẹ̀fúra ni tóbìnrin bá ti wà nílé ọkọ tó bá ti bímọ kò ní láìkì kẹ́ mọ́ pòun ní sílífà mọ́ ẹ mọ̀ fún ọkọ̀ ọmọ dà wọn ṣáà ti bímọ bíi mẹ́ta wá rí kan náà wọ́n tẹ́lẹ̀ fi pé wọn ìyá kínní àpọ́nlé ni láti mọ̀ làákọ̀ mọ́yàn lérí so tó dójọ́ tán bá ti fẹ́ báyàn sọ̀rọ̀ tùnú tàyà fẹ́ làákọ̀ mọ́ lérí ẹ̀fọ́kọ̀ ọmọ ẹ̀ pé kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ pé ṣé súnà kan ní sí yàn mọ́ gbalada lílé ní tó lè mú yàn gbalada ń bi gbogbo àwọn tó bá jọ má ṣà bẹ́ẹ̀ ni pé à ń wé láwà ní à ń wà báyà à ń lo pọ̀pá gbogbo ẹ̀ kì í ṣe súnà ní tó lè jó gbalada ń bi kó wé láwà ní ni pé ìfẹ́ tó onísàn náà bí pé mo fẹ́ jọ òun ìfẹ́ yẹn lọ gbalada lélérí kì í ṣe láwà ní gangan fún rẹ̀ ẹ pé láàbù ẹ pé ní ó mú ọ fẹ́ lo style tán máa ń lò nílẹ̀ lárúbáwá kánàbí ó tó dé tánàbí náà dẹ́ lò ó bóyá nítorí ìfẹ́ tó ní sànàbí ìfẹ́ yẹn lè jó orí ládàgbà kìí ṣe
practice yẹn gangan fún rẹ̀ àwọn àárín ilẹ̀ tí máa rí differences láàrin ìlànà àwọn aládìs tí wọ́n padà commonly refer sí gẹ́gẹ́ bí Salafi àti ìlànà àwọn àfọ onífíkíù nípa ẹja differentiate kí láṣà kí ni Ànábì sallallahu alaihi wasallam wa ní èyí tó ń mú wá èyí tó ń sọ yìí opinion lásán ni kì í ṣe pé wáyìí sàbí yẹn fi wá sọ pé tó bá yẹ pé kì í ṣe wáyìí kò dáa ká fẹ́ jagun ká wá fọ̀tá ní access sómi kọ́ àti fún wọn lágbára ni àwa lálọ́ dúró bí omi kángun sí àwa àfomi sẹ́yìn àwọn ọmọ mú mi ọ̀tọ̀ ní rómi mu Ànábì ni ó dẹ̀ rí yẹn sọ wọ́n fi wá ṣe bẹ́ẹ̀ Ànábì gbàmọ̀ràn yẹn lẹ́ẹ̀kan náà kọ́ mọ́ pé àti gbọ́dọ̀ máa gba làákàyè látọ̀dọ̀ ẹni tó jẹ́ follower àbí member ẹ̀sìn wa àbí kinní kan Ànábì gbọ́ sí lẹ́nu wọ́n wá ṣe bó ṣe wí sallallahu alayhi wa sallam. àwọn kan nínú àwọn kèfèrí àwọn náà ya àwọn kan bẹ wọn kí wọn ní Banu Zahra nínú àwọn tó tẹ̀lé Ànábì sallallahu alayhi wa sallam wa àwọn tó tẹ̀lé àwọn kèfèrí wá láti Mẹ́kà tán fẹ́ wá bá Ànábì jagun àwọn ní ṣe bí purpose tó gbé àwọn jáde ní pé káwọn lọ gba ẹrù àwọn táwọn gbọ́ pé Ànábì fẹ́ dá lọ́nà nígbà tí wọ́n dẹ̀ lẹ́rù yẹn ti save Abu Sufyan ti sẹ́ndì mẹ́sẹ̀jì sáwọn pé ẹrù àwọn ti save kò sí wàhálà kí làwọn tó fẹ́ bá jà sí tí nǹkan míì tún bẹ́ẹ̀ ni àwọ̀ ọjà mọ́ o òun padà ń tiẹ̀ àti gbogbo àwọn ìdílé rẹ̀ wọ́n ya àwọn ẹnìkan náà dìde nínú àwọn Kùrẹ́ṣì tó kù wọ́n ń pè ní wọ́n tún bá tún gbọ́n ọ̀rọ̀ bí hàn bá wọn sọ ti jẹ́ nìkan tó ní làákàyè inú àti sọ̀rọ̀ ẹ̀ náà sẹ́yìn dáadáa tẹ́ ẹ̀ bá gbàgbé òun la lọ́lọ́ gbọ́ Kùránì lẹ́nu Ànábì tá Ànábì ka ṣe Suratu Dukhan tá Ànábì ka fún Fusilat tákà Ànábì ka débi kan tó fọ́ di ẹnu Ànábì mú kí ìlérí yìí pọ̀ wàhálà yìí pọ̀ tó ní òun ọ̀gbẹ́rú ọ̀rọ̀ báyìí rí ti ń sọ bẹ́ẹ̀ fáwọn ará Mẹ́kà pé ẹ fi ilẹ̀ mọ́jà lé o òun náà tó wá nù àwọn tó tẹ̀lé wọn wá wọ́n sọ fáwọn èèyàn rẹ̀ pé kí la fẹ́ bá àjà sí nísìn ń tá a wá ẹrù tá a láwa gbé àwọn ló ti save ẹ má jẹ́ já mọ́ lọlé ẹ já fi ilẹ̀ fáwọn lárúbáwá yòókù tán bá pa ń tá à ń fẹ́ ṣẹlẹ̀ nu tí wọ́n bá pa tẹ́sìn rẹ̀ bá padà lékè ọmọ wa náà láàmọ̀ pé Àbújá lè ní kọ́ gbẹ́nu sọ́hún kó ṣe nìkan òun náà padà bá wọn jagun ọ̀hún ojú ogun òun náà ló kú sí ilẹ̀ wa mọ́ ó kù kí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní máa jagun ó kù kí wọ́n kọjú síra wọn Ànábì ń ṣàdúà ó sì tó àwọn mùsùlùmí ní sáfù bóun ó ṣe tò tẹ̀léra wọn Ànábì bu yẹ̀pẹ̀ ńlẹ̀ńlẹ̀ ọwọ́ àwọn sọ̀kan ọ̀dà sí tówọ́ síbi táwọn kèfèrí wà bí ń ṣe ń dà ní ṣe ní ṣàdúà ní ṣe ṣáhàtìlú ojú kójú wọn mọ̀ rí náà mọ́ kójú wọn mọ̀ wò tàbá kó mọ̀ wò báyìí gbogbo àdúrà àwọn lọ́lọ́run gbà Allahu Akbar ọ̀nà tọ́lọ̀ ń fi bá wọn jagun Badr ọ̀nà tó gun rú rẹ̀ kún òṣèlè rí láyé ni Ànábì náà mọ̀ sallallahu alaihi wasallam káwọn kọ́ làwọn jagun yìí àwọn mùsùlùmí náà mọ̀ bẹ́ẹ̀ káwọn kọ́ làwọn ṣẹ́gun yìí tọ́rọ́ lọ́wọ́ rán wọn létí pé istastaghithuna rabbakum ẹ̀nà tí bẹ́ẹ̀ ṣe ń pè mí tẹ́ ń pè mí ní kíkankíkan fastajaba lakum tí mo wá dá yín lóhùn anni mumiddukum bi alfin minal malaikati murdifin tí mo dá yín lóhùn wípé mo ṣe tán mo rẹ́dì mumiddukum bi alfin minal malaikati murdifin màá sọ̀pọ̀tì yín pẹ̀lú àwọn màláíkà 1000 murdifin tí wọ́n mọ̀ tó tẹ̀léra wọn bọ̀ wálẹ̀ wàmà ja'alahu Allahu illa bushra lakum mi ti torí nǹkan kan ṣe tí tó dàbí pé mo kàn fẹ́ dùn yín nú torí pé ẹ nídìí màláíkà kẹ́ tó wìn láti wìn àṣẹ lásán náà lápá innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun mo fẹ́ kẹ́ ṣàṣeyọrí lójú ogun mo fẹ́ kẹ́ wìn ọ̀tá tọ́lọ́run bá ti fẹ́ gbé ọ lékè ọ̀tá ṣèbẹ́nu kí gbogbo àṣàṣì wọn mọ̀ ṣiṣẹ́ ni ṣèbẹ́nu kí gbogbo ọfà tán ta ọkọ̀ mọ̀ ṣiṣẹ́ ni ta ni ó pàṣẹ tí ó bá ṣiṣẹ́ ìbọn tá ń ta yẹn gan bí ó bá ṣiṣẹ́ láàrin yẹn tí ó gbẹ̀mí ẹ̀ àṣẹ Ọlọ́run ọba ni tá a bá ní kọ́mọ́ rẹ̀ mí rẹ̀ gbà kò sí ní tí ó ṣẹlẹ̀ so Ọlọ́run lè pàṣẹ tí ò tiẹ̀ ní wulẹ̀ fi màláíkà ránṣẹ́ tí ó bá sì fi màláíkà ránṣẹ́ ó lè fẹ́ yọ ọ̀kan ránṣẹ́ pé lọ́ọ́ pa gbogbo wọn rẹ́ ọ wá ní màá sọ màláíkà kalẹ̀ 1000 múrdìfínà tí ó mọ̀ tẹ̀léra wọn lọ́pọ̀npọ̀n. wa ma ja'alahu Allahu illa bushra. mi ti torí nǹkan kan ṣe tó tayọ pé bushra mo fẹ́ fi dùn yín nú. wal tatma'inna bihi qulubukum. kọ́kàn yín dẹ̀ lè balẹ̀.
وما النصر إلا من عند الله. Àránṣẹ́ àti ìlékè lórí ọ̀tá kò síbi títí wá tó tayọ ọ̀dọ̀ Ọlọ́run. إن الله عزيز حكيم. Kì í sọ́dọ̀ màláíkà làránṣẹ́ ó ti wá ọ̀dọ̀ Ọlọ́run ni ó ti wá mú kàn fi wọ́n ṣe sábàbí lásán ni. Naam. إن الله عزيز حكيم. Naam. إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام إذ يوحي ربك إلى الملائكة أني معكم. Ọlọ́run wá bá àwọn màláíkà sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó bá wọn sọ ní pé ọ̀dọ̀ àwọn mùmínì lẹ́ ń lọ yìí láti lọ dúró tì wọ́n lójú ogun. Anni ma'akum, màá dúró tì yín, màá pẹ̀lú yín. Ẹ̀yin màláíkà, èmi náà ó kì yín lẹ́yìn, kò ní ṣe ẹ̀yin nìkan lẹ́ lọ. Èmi náà ń bẹ pẹ̀lú yín. فثبتوا الذين آمنوا. Iṣẹ́ tẹ́ fẹ́ lọ ṣe lójú ogun ni pé ẹ lọ dúró táwọn mùmínì, ẹ má jẹ́ kẹ́rù ó bà wọ́n. Ẹ má jẹ́ kí mímí ó máa mì wọ́n, ẹ má lọ encourage wọn, ẹ má lọ fún wọn lágbára. سألقي في قلوب الذين كفروا الرعب. Ọlọ́run ní fúnra ara mi ni màá máa fi ìjayà àti ìbẹ̀rù tí èjì yẹn ó ṣàṣeyọrí sọ́kàn àwọn kèfèrí. فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان. Tí n bá ti sọ ìjayà sí kèfèrí lọ́rùn, tí n bá ti sọ ìjayà sí lọ́kàn, tẹ́rù ń bà tí ò ní confidence mọ́, ó gbé wẹ́pọ̀nù ńláńlá dání kò ní mọ̀ ẹ́ lò mọ́. Tó bá ti di pé ń gbọ̀n tí ń dààmú, fadribu fawqa al-a'naqi, ẹ̀yin màláíkà ẹ máa gé wọn lọ́rùn. Adribu minhum kulla, ẹ máa gé wọn lápá, gé wọn lẹ́sẹ̀, ẹ máa gé wọn ní gbogbo eríkè. Báwọn màláíkà ṣe jagun òun nù. Àwọn mùsùlùmí láwọn ń rí wípé àwọn kan láwọn rí àwọn màláíkà physically, láwọn ará àwọn ẹ̀dá kan tí wọ́n gbé láwà ní fúnfúnfúnfún, wọ́n wá ní wà ènìyàn, àmọ́ wọn wà visible. Àwọn kọ̀ọ̀kan ní wọ́n rí wọn pé wọ́n wé láwà ní. Àwọn kan ní kódà àwọn rí wọn, wọ́n wà visible, àwọn kèfèrí náà rí wọn. Wọ́n mọ̀ bí tèrò yẹn ti wá níbi tí kálukú ọmọ. Oríṣiríṣi ẹgbà wá tàn ní ọwá, àmọ́ ìtọ́lá láàfíà jù ní pé wọ́n ṣe rí sójú láwọn màláíkà tó wá ń gbà náà. Àmọ́ àwọn mùsùlùmí kọ̀nfàmù pé dodo kèfèrí táwọn bá dájú ìjà kọ, tábà àwọn bá fẹ́ ṣá, káwọn kí ìdá àdá àwọn tó máa sọ̀kalẹ̀ sí wọn lọ́rùn làwọn rí pọ́rùn wọn ń bọ́ọ̀lẹ̀. Kádà àwọn tó máa sọ̀kalẹ̀ sí wọn lápálápá wọn ń bọ́ọ̀lẹ̀. Ìyẹn nìyàlẹ́nu táwọn mùsùlùmí rí. Tó kọ̀nfàmù pé tòótọ́ ni pé àwọn ẹ̀mí kan ń bẹ, àwọn ọmọ ogun kan ń bẹ tí ń ja ìjà yìí táwọn ò fojú rí. Tọ́lọ́run ṣàdéhùn pé màá sẹ́ndì wọn. Àwọn tọ́lọ́run sẹ́ndì lọ́dà pé wọ́n ń ja ìjà yìí. Ọlọ́run náà tún wá ń sọ nínú súrátù al-Anfal tá ń kà lọ ìkú àmọ́ ramaita idh ramaita walakinna Allaha rama. Kì í ṣe wọ́n lọ ń lẹ̀ wọn, kì í ṣe wọ́n lọ ń jù wọn. Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ànábì pé òkúta tó bù ńlẹ̀ ńlẹ̀, yẹ̀pẹ̀ tó bù ńlẹ̀ ńlẹ̀, tọ́ da sí dodo kèfèrí lójú, kì í ṣe wọ́n lọ dà á, àwa la dà á. Ìwọ kàn rí bígbà pé wọ́n ló ń bù ní àwa gangan là ń ṣiṣẹ́ ń bẹ̀. Walam taqtuluhum walakinna Allaha qatalahum. Kìí ṣẹ̀yin lẹ rí wọn pa, àwa là ń pa wọ́n. Bọ́lọ̀ ṣe ní kí Ànábì sallallahu alaihi wasallam bó ṣe gbé lékè àwọn ọ̀tá lójú ogun Bádìrù nù. Àwọn ọ̀tá kú lọ gbáà. Nínú àwọn bíi 1000 tán wá, wọ́n láwọn tó kú nínú àwọn ará Mẹ́kà, àwọn ń jẹ́ bíi 70 ni wọ́n kú sójú ogun náà. Gbogbo àwọn táwọn kú yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn wá já àwọn aláṣẹ, àwọn àgbààgbà ní Mẹ́kà. Ọ̀pọ̀lọpọ̀ wọn bá lọ. Nínú àwọn mùsùlùmí àwọn tó kú ọ̀kọjá 17 láwọn tó bá ogun Bádìrì lọ, kọ́lọ́run bá kẹ́ wọn, kó bá yọ́nú sí wọn. Àmín. Àwọn bá tí wọ́n ń jagun ọ̀hún náà lọ, Ànábì sallallahu ó káwọ́ gbéra, méjìlá Ànábì ń ṣe. Ń lọ ṣàdúà, ń bẹ́lọ́n, ó níbi orí èyí òkété kan tí wọ́n palẹ̀ mọ́ fún tọ́wà. Tó bá ṣe yẹn díẹ̀ yóò tún bọ́lẹ̀, yóò tún lọ sórí fíìldì tí wọ́n ti ń jà, òun náà tún mú ìdà, òun náà tún mọ́ participate lọ. Tí Sayyidina Ali ní Ànábì sallallahu kì í ṣojú. Tí àwọn bá wà lẹ́gbẹ̀ẹ́ Ànábì àwọn máa ń feel safe. Débi pé tówọ́sì ibi tó bá wà làwọn máa ń sá lọ. Tówọ́sì ibi tó bá wà gẹ́gẹ́ bí akíkanjú tó mogun jà. Tó bá tún jà díẹ̀ yóò tún padà sẹ́yìn. Yóò tún lọ ṣàdúà. Tí wọ́n ń ka àyà sayuhzamul jam'u wa yuwalluna dubur. A lékè gbogbo yín. Àyà àwọn ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀. Ìjọ́ òun láyà àwọn ṣẹ̀ṣẹ̀ wá rí túmọ̀ gbé jáde. Sayuhzamul jam'u gbogbo yín bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí àfẹ́yìn ilélẹ̀.
wayuwalluna dubur sanle yìí kan ni nígbà tí kèfèrí rí pé ọwọ́ tí ń tẹ àwọn èrò tí ń kú yìí ti pọ̀ jù wọ́n gbére àwọn ọmọ tí ń pa wọn torí mùsùlùmí mi pákó ló gbé dání pákó yóò sì là má wọn apó sì jábọ́lẹ̀ orí ń jábọ́lẹ̀ pẹ̀lú pákó àti fùlùfùlù ó jẹ́ káwọn ọmọ ìpè eléyìí kì í ṣe lásán mọ́ lórí kèfèrí bẹ̀rẹ̀ sí ní máa yọsẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n ń sá lójú ogun sallallahu alayhi wa sallam bọ́lọ̀ ń ṣe gbé àwọn mùsùlùmí lékè lójú ogun ahzab nù níparí táfi parí tèní òun ni ìbéèrè tí oníbéèrè bá béèrè pé Ànábì Ìsá alayhi salatu wa salam èyí ṣe tó wọn ọjà òun mẹ́sìn àlàáfíà wá ẹ̀sìn rọrùn ló mú wá àwa mùsùlùmí nìkan la ní pírọ́blẹ́mù jàgídíjàgan Kùránì ní a máa jà kí Kùránì ní ká máa fa wàhálà ṣe ń pé lórí àwọn béèrè yìí làwọn èèyàn ń béèrè nísìn tí à ń fi Sirah Nabawiyyah yẹ àdírẹ́sì rẹ̀ díẹ̀díẹ̀ pé kí kálukú lè mọ bí ọ̀rọ̀ tí ń bọ̀ wá ní pé wọ́n tọ́ àwọn mùsùlùmí níjà débẹ̀ ni kì í ṣe pé Islam ló ní ló promote àlàáfíà jù àṣà tí Ànábì sallallahu bá ní Mẹ́kà àti gbogbo ilẹ̀ Lárúbáwá tó surround ibẹ̀ ni pé tó bá ti àwọn oṣù mẹ́rin kan ń bẹ nínú ọdún tán yà sọ́tọ̀ tí wọ́n kì í fi jagun wọ́n ṣe lóṣù àbẹ̀wọ̀ kí èyí táwọn fi ń bára wọn jà yìí ti pọ̀ jù oṣù mẹ́rin yìí o àwọn fẹ́ jẹ́ kó jẹ́ oṣù mímọ́ oṣù àbẹ̀wọ̀ kò ní máa jẹ́ kò ní sí wàhálà ńbẹ̀ Muharram jálá kọ̀kọ́ Rọ́jàbù jẹ́ kan Shawwal Zulqaada àti Zulhijja Shawwal Zulqaada Zulhijja àbí Zulqaada Zulhijja kò sí Shawwal ńbẹ̀ Zulqaada Zulhijja àti Muharram mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀léra wọn èyí tó wá sì kẹ́ni ní Rajab so mẹ́rẹ̀ẹ̀rin yẹn làwọn oṣù tí wọ́n máa jẹ́ tán máa bàbàrà ń pé oṣù àbẹ̀wọ̀ èèyàn gbọ́dọ̀ jà ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ fàjẹ̀gbẹ́ ń bẹ̀ bẹ́ẹ̀ tó bó ti jẹ́ sí pé wọ́n láwọn ń bọ̀wọ̀ rẹ̀ tó yẹn náà wọ́n tún violate ẹ̀ tẹ́ sí pé téèyàn bá ṣẹ̀mí nu Muharram nísìn kò yẹ kí n jà kò yẹ kẹ́ bí wo jà kò yẹ ká ránró àwa dìde àwa jagun àmọ́ a sọ pé ìwọ Muharram tá violate yìí a mọ̀ san padà àwa lè mú sọ́fàrù ṣe pé sọ́fàrù ò sínú oṣù àbẹ̀wọ̀ àwa sọ sọ́fàrù ọdún yẹn lóṣù àbẹ̀wọ̀ à ní jagun bẹ́ẹ̀ àlà fẹ́ fi san gbèsè Muharram káṣí mọ́ ṣe sọ dérí nù lọ́lọ́run ní innama nasi'u ziyadatun fil kufr nasi'u tẹ́ ń ṣe tẹ́ ń postpone àwọn oṣù àbẹ̀wọ̀ yẹn fi ń ṣàìmoore sọ́lọ̀ ni Kùránì tún lòdì sí tẹ́ ń ṣe yẹn ni pé Kùránì fẹ́ kí practice oṣù mẹ́rin tó jóṣù àbẹ̀wọ̀ yẹn kó remain ó ní minha arba'atun hurumu oṣù mẹ́rin ń bẹ nínú ọdún tó jóṣù àbẹ̀wọ̀ Kùránì establish ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rákùn ṣẹ́sìn tó dé tó fẹ́ máa mú ẹ̀jẹ̀ lẹ̀sìn tí tún sọ pé oṣù mẹ́rin tẹ ìyà sọ́tọ̀ yìí mọ́ fẹ́ bẹ́ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ jagun àwọn àyè yìí ẹ̀ gbọ́dọ̀ jagun bẹ́ẹ̀ Mẹ́kà Ànábì tún tọrọ ti Mẹdínà náà kí àwọn àyè yìí afẹ́kọ́já yìí àbẹ̀wọ̀ kó má sí ogun kó má sọ́tẹ̀ ń bẹ̀ ẹ wá já wò díẹ̀ nínú Bíbélì àtàwọn tírà tó ti kọjá Ànábì l'Ànábì Ọlọ́run tó kọ́kọ́ jagun nínú Book of Numbers ìwé Number chapter 25 verse 16 kàá sí ìtàkìní Bíbélì sọ. وفي سفر العدد ثم كلم الرب موسى wọ́n lọ́lọ́run bá Ànábì Musa sọ̀rọ̀ قائلا ń sọ pé ضايق المديانيين Ànábì Musa nù ọ́ tí gbogbo èèyàn bá accuse àwọn mùsùlùmí fún ogun jíjà ń pé jihad kò tọ́ sẹ́nu kìrìsìtẹ́nì gbogbo èèyàn ní kó sọ kí kìrìsìtẹ́nì ọmọ sọ kí jù mọ́ sọ torí tán bá ṣí Bíbélì tí wọ́n bá ń bẹ̀ ni wọ́n lá Ànábì Ọlọ́run sọ fún Ànábì Musa pé ضايق المديانيين ẹ fúnlẹ̀ máwọn ará Madiana واضربوهم ẹ máa lù wọ́n لأنهم ضايقوكم بمكايدهم التي كادوكم بها nítorí àwọn náà ti fúnlẹ̀ mọ́ yín àwọn náà ti ṣe yín láburú pẹ̀lú àwọn aburú tán ṣe fún yín ṣe ti rí nǹkan irú ẹ̀ náà l'Al-Qur'ani sọ pé qatilul mushrikina kafatan kama yuqatilunakum kafatan ẹ bá gbogbo àwọn kèfèrí wọ̀nyí jà báwọn náà ṣe ń parapọ̀ bá yín jà yín náà bá wọn jà dì ẹni kò jọra wọn torí tẹ́ ẹ bá ti gbógun tì wọ́n continue láti máa ṣèbàjẹ́ yẹn lọ. bákan náà nínú ìwé Number chapter 33 verse 50 sí verse 53 kí ló wí.
وكلم الرب موسى ọlọ́run bá Nabi Musa sọ̀rọ̀ في عبات موآب láyé tí ń jẹ́ bá ní على أردن أريحا láyé òun gẹ́gẹ́ قائلا ń sọ fún pé كلم بني إسرائيل bá àwọn Israẹli sọ̀rọ̀ وقل لهم sọ fún wọn pé إنكم عابرون الأردن ẹ kọjá ní ilẹ̀ Ordon إلى أرض كنعان lọ sí ilẹ̀ Canaan فتطردون كل سكان الأرض من أمامكم gbogbo àwọn tẹ́ bá lọ́nà lẹ́ lè jáde وتمحون جميع تصاويرهم gbogbo àwọn ère wọn tí ń bẹ lẹ́ wò dànù lẹ́ pa gbogbo ẹ̀rẹ́ وتبيدون كل أصنامهم المسبوكة gbogbo àwọn òòṣà wọn pátápátá tí wọ́n hun tán sìn yẹn gbogbo ẹ̀ pátápátá lẹ́ destroy Ọlọ́run ní fún wọn direction wọn. وتخربون جميع مرتفعاتهم gbogbo tí wọ́n bá kọ́ nílé tó ga gogoro gbogbo ẹ̀ lẹ́ sọ di pẹ̀tẹ́lẹ̀ ẹ̀ sọ dúdú pẹ̀tẹ́sì wọn di pẹ̀tẹ́lẹ̀ directive Ọlọ́run abẹ́rí nǹkan nínú ìwé kílàkà wọn sefrul kini sefrul adada ìwé number Book of Numbers chapter 33 verse 53 sí 50 sí 53 نعم nínú ìwé Samueli chapter 23 verse 5 lọ́bẹ̀ kí ni wọ́n lọ́lọ́run wí. فذهب داود ورجاله إلى ti قعيلة Dáúdà nù wọ́n ní Dáúdà náà lọ sí Kọ̀ìnlá وحارب الفلسطينيين ó bá àwọn ará Philistine jà وساق مواشيهم gbogbo àwọn nǹkan rúgbìn àbí gbogbo àwọn nǹkan oko tán ń sìn gbogbo àwọn ẹranko tán ń sìn gbogbo ẹ̀ ló kó Ànábì Dáúdà nù وضربهم ضربة عظيمة ó lù wọ́n lùkulù nígbà tó débẹ̀. وخلص داود سكان قعيلة àwọn tó ń gbé Kọ̀ìnlá Ànábì Dáúdà gbà wọ́n ó yọ wọ́n nínú ìṣòro ẹ tún sì rí ìkan tó nù. ẹ wá lọ wọnú book of Matthew torí ẹni tí ó bá sọ pé rodo wọ̀nyí májẹ̀mú láéláé ni nínú Old Testament láti ń quote wá lọ wọnú New Testament kí ni Jésù gẹ́gẹ́ wí Ànábì Ìsá alayhi salatu wassalam nínú book of Matthew chapter 10 láti verse 34 sí 36 náà kàá síwájú. لا تظنوا أني جئت لأرسي سلاما على الأرض ẹ kò gbọ́dọ̀ ṣèbí ẹ sì kò gbọ́dọ̀ rò pé èmi wá láti wá mú àlàáfíà wá sórí ilẹ̀. ما جئت لأرسي سلاما mi ò dé mi mú àlàáfíà wá o Ànábì Ìsá tó ní ẹ bá gbá yẹn létí ọ̀tún ẹ kọ́ sí òun ló túnṣe léyìí òun ni wọ́n ló túnṣe léyìí sorry. بل سيفا ó ní tí mo mú wá ní idà gidi tó mú biribiri náà. فإني جئت لأجعل الإنسان على خلاف مع أبيه mo dé láti wá sọ ọmọ dọ̀tá àwọn bàbá rẹ̀ mo dé láti wá kọ̀yìn ọmọ sáwọn òbí ẹ̀. والبنت مع أمها mo dé láti wá kọ̀yìn ọmọ obìnrin sí yẹ́ ẹ̀. والكنة مع حماتها tẹ́sírì Ànábì Ìsá alayhi salatu wassalam ni wọ́n ló sọ lẹ́yìn. so tá Ànábì sallallahu alaihi wasallam bá wá dé tó wá jẹ́ pé dúdú jihadu rẹ̀ kọjá pé ẹ mọ́ ní ẹni tó fẹ́ ṣe ìsìláàmù lára ẹ mọ́ ní ẹni tó fẹ́ sin Ọlọ́run ọba lára kí lè tẹ́ fẹ́ pé ló ń jàgídíjàgan ẹni tó bá sojú yẹn nìyẹn máa dájọ́ rẹ̀ so orí ń tán fojú Ànábì rí sallallahu alaihi wasallam ń tán ṣe fún sóṣojú rẹ̀ tó fi wá jẹ́ pé reaction tiẹ̀ lọ́wọ́ amójútó pé èyí tá Ànábì ń jagun eléyìí la fi ṣe preamble fún gbogbo àwọn ogun táàtù máa sọ̀rọ̀ lérí rẹ̀ lọ yóò jẹ́ kí understanding àwọn èèyàn tán bá padà ń gbé kó tún jagun báyìí àti wá ń pìtàn lọ àti sọ̀rọ̀ ogun báyìí ẹlẹ́mìí ká ogun kí ló dé àfi lè ṣe preamble àti láti jẹ́ wọ́n ṣe ń pè background fún understanding wà lérí àwọn tí yóò tún máa tẹ̀síwájú nínú àlàyé àfáà tí ń kọ́ wa ń kéwú lọ tí a ti ọ̀dọ̀ rẹ̀ yà ó sọ̀rọ̀ ogun Badr nínú tánàbí sàlám gbé ọdún kejì ṣe ní Madina ibi tóun dúró sínú láti tẹ̀síwájú lérí ọdún kẹta àmọ́ ká tó dé eré ọdún kẹta àwọn nǹkan míì tá a tún rò pé ó tún máa jàǹfààní nínú ọdún kejì táfàwọ̀ mention àwa tún fẹ́ sọ pàtàkì jùlọ nígbà tó ju ogun Badr tán jà tán yìí bó ṣe kulẹ̀ kí ló ṣẹlẹ̀ sáwọn òkú tí wọ́n kó ń bẹ̀ àtàwọn ẹrú tí wọ́n kó ń bẹ̀ àtàwọn ẹ̀kọ́ tó yẹ ká mú jáde ń bẹ̀ ńlá sọ pẹ̀lú ògo Ọlọ́run kó tó di pa tẹ̀síwájú lérí ọdún kẹta tí ó wá tẹ̀lé ọdún náà bá ṣe mọ máwọn ọdún lẹ́yọ kọ̀ọ̀kan nù pẹ̀lú ògo Ọlọ́run tá a fi dé ibi ọdún tí Ànábì ti jáde láyé Ọlọ́run bá a ṣe kẹ́ bá a ṣe jẹ́ fún Ànábì Muhammad fún alálùbáríkà Ànábì jẹ́ ká jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ dọjọ́ ogbó jẹ́ ká jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ déwájú Ọlọ́run ọba tá a bá dé sàárè ìjábá àná Ọlọ́run pàdé tó bá déwájú Ọlọ́run ọba níjọ́ alkiyama ṣe wá lọ́mọlẹ́yìn Ànábì jẹ́ ká rí ìṣìpẹ̀ Ànábì Muhammad jẹ́ àtẹ̀lé wọlé ọlá jẹ́ àtẹ̀lé wọlé ọlá ọlá ti tóbi Ọlọ́run Ọlọ́run yọ́nú sí wa láyé kó yọ́nú sí wa tó bá déjọ́ alkiyama
wá kẹ́ wa láyé kó kẹ́ wa níjọ́ àlùkìyámà àrísìkí wa kó máa pọ̀ sí ìmọ̀nà wa kó máa pọ̀ sí àwọn ọmọ wa ṣe wọ́n lọ́mọ àlùbáríkà àwọn aya wa ṣe wọ́n ní aya àlùbáríkà àtàwọn ọkọ wa náà àti gbogbo nǹkan ní wa Ọlọ́run má jẹ́ kí n tó ti dùnnú ọ̀rọ̀ wa má jẹ́ ọkàn èyí tó kù díẹ̀ káàtó tí gbogbo wa ń sunkún rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ọba Ọlọ́run má ṣáà dùn wá nú bẹ̀ jẹ́ àṣàṣeyọrí ولا تتوبي ولهم عمو كوا با كيما با فريجهم اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين